káàbọ̀ ṣe wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni, ẹ kálẹ́. Ẹ kálẹ́ o, ẹ káàbọ̀. A kú ètò. Yes ma, ṣé Mùsùlùmí ni yín? Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀. Yes. Ẹ ṣé. A ní ìbéèrè fún yín ní ìyá wa. Èmi ò wá bíbá láti wá dáhùn ìbéèrè mi ní láti wá dáhùn ìbéèrè mi ní ìbéèrè tèmi fẹ́ béèrè ẹ má bínú. Torí èmi ò really lọlé kéwú. Mi really kéwú. Débi tí màá lè dáhùn ìbéèrè. Ok, ṣe ní orí ètò wa ń bì báyìí, so a máa ń sọ̀rọ̀ nípa Islam, ilé kí tó tóbi jù ni, so a dẹ̀ gbé ilé ìkalẹ̀, ń pè Ramadan lecture láti fi kọ́ àwọn tó bá jẹ́ pé wọ́n bá ń gba àwẹ̀, especially àwọn ìyá wa tó bá ń gba àwẹ̀ láti fi dá wọn lẹ́kọ̀ọ́ nípa Ramadan. So ìbéèrè tá a fẹ́ béèrè, ẹ béèrè nípa anything nípa Islam, ń pè Ramadan lecture náà ni, so ẹ tẹ̀síwájú ìyá wa. Nípa àwẹ̀ náà ni èmi fẹ́ béèrè. Mo ní ṣé àwẹ̀ táwa Mùsùlùmí gbà ó ní ìtumọ̀ sí pé à ń fi ebi pa ara kò tọ́ ká máa gbà. Ẹlẹ́ẹ̀kejì, ìrun tá à ń kí. Mo ti wo program kan níbí báyìí náà mo ti wo tó ní pé ìrun tí àwa Mùsùlùmí ń kí ẹbọ lòun náà. Ṣó ti yé yín? So bí ẹ̀yin ṣe ń ṣe program yìí, àwọn Christian náà wọ́n ń ṣe program. Àwọn náà wọ́n wà against àwọn Mùsùlùmí wípé ẹbọ là ń ṣe. Tó ń sọ pé kí àwa Mùsùlùmí kí a padà sí Christian. So according to bí mi dẹ̀ ṣe ń gbọ́ program MS Baba, èmi rí pé ìṣẹ̀ṣe làwọn dá lé lórí. So ó ti wà confused sí wa pé èwo gangan ni ó yẹ kí a ṣe. Àkọ́kọ́ ni pé okay sir. So ẹ ṣeun ìyá wa, so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́, àwọn àpèyànṣẹ́ anywhere, so Ramadan lecture là ń ṣe. No, mo mọ̀ pé èpèyànṣẹ́ anyway, èmi náà ń béèrè ni, mo sọ pé bóyá àwọn ẹnìkankan pé ẹnìkankan, mo kàn fẹ́ confirm. Kò sí wàhálà, àtúndì àwọn máa tẹ̀síwájú nínú lecture yìí nìsín. Adeleke. Ẹ bá wọlé ìyá wa. Okay, good. So nǹkan tó wà ń bẹ̀ ni pé a rí Quran verse kan nínú Quran ni, Quran 2 verse 62. Ṣó yé yín? So àyà yẹn la wá gbé jáde. So àti Quran inú Suratul Baqarah yìí náà ni méjèèjì wà, Quran 2 verse 183 àti 187. Yeah, it might get it right. So láti rí pé wọ́n ní ká gbàwẹ̀ gẹ́gẹ́ bí aráṣáájú, bí Quran ṣe gbé wá gẹ́gẹ́ bí wọ́n ṣe fi fún àwọn aráṣáájú. So káwa náà gbà ká dẹ̀ máa ṣe ká máa wòye sí ọ̀rọ̀ Allah. So àwọn nǹkan yẹn la wá rí pé àwọn wo la aráṣáájú àbí ìlú àwọn àfáà wa, so wọ́n rí dáhùn. So àwa tún wá rí nínú Quran 2 verse 62, ẹ bá rí níbi àwọn Sabians yìí. So wọ́n wọ́n pé indeed the believers, dájúdájú àwọn Mùsùlùmí, the Jew, àwọn Jew, Christiani and the Sabians, so who truly believe in Allah and the last day, does good, we have their reward with their Lord. So àwọn nǹkan wọ̀nyí la wá rí pé àwọn adẹ̀tí àwọn Mùsùlùmí, àwọn ẹbí believers tí Allah ń sọ níbi báyìí, aláwọn Jew àmọ́ wọn, àwọn Christiani àmọ́ wọn, àwọn wo wá ní Sabians tí wọ́n ń sọ. Ibẹ̀ ni làwa ti wá rí pé àwọn tó ti ń bọ ṣìgìdì, tó ti ń bọ Allah, àwọn náà ni wọ́n máa ń bọ Allah tẹ́lẹ̀tẹ́lẹ̀. So wọ́n máa ń bọ ṣìgìdì, wọ́n máa ń bọ iná, wọ́n máa ń bọ Allah. Táwọn náà bá fẹ́ gbààwẹ̀, àwọn náà máa ń wò òṣùpá. So àwọn arípa àwọn gan ni wọ́n ní òṣùpá táwọn Mùsùlùmí máa ń fi sórí àwọn mọ́ṣáláṣí wọn. So gbogbo àwọn kan láwá rí wá gba àṣàwọn ẹlẹ́bọ ní àwọn Arábí táwọn ní pẹ́sìn Ọlọ́run ni ẹ̀sìn àwọn tó ń bọ náà ni wọ́n gbé wá fún wa, ẹ̀sìn Islam. Adẹ̀wà tó wá rí pé nínú òpó ẹ̀sìn Islam náà tí wọ́n máa ń ṣe hajj tí wọ́n máa ń ṣe, àwọn Mùsùlùmí tó wá máa ń rọ kiri ká Kaaba, wọ́n máa sọ wípé Allah mo ti dé, Allah mo ti dé. So tí wọ́n bá ti ń rọ kiri ká kíní yẹ, adẹ̀dẹ̀ pé àwọn Mùsùlùmí, so wọn lè ṣe kí wọ́n má gbẹnu sí òkúta òbò Hájárà yẹ kí wọ́n má la, so tí wọ́n máa ń lọ mọ́ra wọn lẹ́nu gan tí wọ́n bá ti fẹ́ la. So àwọn nǹkan la wá rí pé àṣà àwọn ẹlẹ́bọ làwọn Arábí, so àwọn nǹkan ni wọ́n pamọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ la wá fi wá rí pé lódodo ẹ̀sìn Islam ẹbọ ni. So tá bá dẹ̀ lọ́mọ Yorùbá tó bá ṣe ń fìyà jẹ tó ń fi bí panu, torí pé so far so good àti rí àǹfààní kankan tí Allah àbí Islam tí yẹn bá ń gbàwẹ̀ fún tó ṣe. So ní apá ti bí Ramadan yẹ, so àwọn ẹlẹ́bọ, àwọn Sabians, àwọn yẹn ni wọ́n ń gba àwẹ̀ yẹ, ni wọ́n dẹ̀ ti ń kírun márààrún tí èèyàn àwọn Mùsùlùmí kí lé ní. So ìbéèrè tí máa kàn bí yín ìyá wa, torí ó kù lecture ẹyọ kan tá a jẹ́ kó ń yí àwọn obìnrin wa. So ìbéèrè tí máa kàn bí yín léèrè ni pé àwọn abọ́ náà tàná tẹ́lẹ̀ tí ń pe Allah, tí àwọn gangan ló máa ń ṣe la ilaha illallah pẹ̀lẹ́rì. So màá gbóná wà sójú screen pẹ̀lẹ́rì, àwọn ni wọ́n máa ń kírun wákàtí 5 gẹ́gẹ́ bí mo ṣe sọ. So àwọn yẹn ló dẹ̀ ń ṣe nǹkan yẹn lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́bọdẹ̀ ni wọ́n. Bọ̀tẹ́ ẹ̀yin náà tẹ́lẹ̀ ń ṣe léènì tàdé rí pé ìwà tí Muhammadu náà ṣe ń gbà yẹn náà, Sabians náà ni ẹ̀sìn tí Muhammadu ṣe wà tó wà láàyè, ẹ̀sìn Sabians ni ló náà ṣe, torí Sabians ni wọ́n máa ń pè. So ẹ̀yin àwa fẹ́ bèèrè lọ́wọ́ tẹ̀yin náà, tá bá wá rí àwọn ọjọ́ kan tó kóra wọn jọ táwọn náà wá ń ṣe gẹ́gẹ́ bí àwọn Sabians yẹ tí Muhammadu ṣe níjọ́ kìnìún àná, ẹjọ́ ṣé kìí ṣe ẹlẹ́bọ làwọn yẹn náà báyẹn ni, ṣé wọn àmúlò kìí ṣe Sabians báyẹn? Mi ì gbọ́ yín o.
bẹ́ẹ̀ni mú dáhùn bẹ́ẹ̀ni. ẹ̀yin náà ti di pé gbogbo àwọn tó bá ti ń ṣe àwọn nǹkan táwọn ẹlẹ́bọ àná dẹ̀ ń ṣe léènì ṣé ti mọ̀ pé àwọn náà ẹlẹ́bọ làwọn náà. Bẹ́ẹ̀ni ẹ sì má ti bínú o ẹ má ti bínú kí wàá ní ṣé nísìnyí báyìí àwẹ̀ yẹn nísìnyí báyìí ká sọ pé ẹlẹ́bọ náà ni kò tọ́ ká ẹbọ máa náà gbà ni àwẹ̀ yẹn àbí ẹbọ náà ni àwọn ẹbọ wa sábíànsì kò yẹn ló ń tọ́ ṣe kò tọ́ àbí kí n kí a gbé wá máa kẹ́ gbà rí ni ṣé kí n gbé wá kẹ́ rí. rárá ẹ̀yin má wọrí kò wá tọ́ ká máa gbà àwẹ̀ yẹn àbí àwọn òtí sọ pé kò tọ́ a ní ẹni tó bá ti ń bá wọn ṣe ó ti ń ṣe ẹbọ àwọn sabians ẹbọ àwọn àràbù ìgbà yẹ sọ nǹkan tá a sọ nìyẹn. ó dà ẹ̀sùn ìbéèrè mi tó dọjọ́ mi. ok so ó wá kó ẹyọ kan lecture tá a máa fi ń gbáǹdì so bàbá ètò láyé gbáǹdì àwa tó padà rí ṣé ìyá wa wà ń bẹ ètò láyé kẹtù sọ̀rọ̀ ṣé wà ń bẹ àwa tó padà rí pé irú inú àwẹ̀ táwọn mùsùlùmí táwọn tẹ́tí wa ń gbàwẹ̀ yìí Allah tó wá sọ̀rọ̀ kan nínú Quran 4 verse 34 ibẹ̀ ló wá ti wà bá a lọ́kàn lónìí ó bá wà lọ nínú jẹ́ pé kí ló wá dé tálà tó wá fi sọ̀rọ̀ tó báyìí ṣé eléyìí ò wá pọ̀ jù ó tẹ̀síwájú ó ní men are caretakers of women ó ní ọkùnrin ó ní olówó orí obìnrin o since Allah has made some of them excel the other torí pé Allah ti ṣe apá kan kó ga ju apá kejì lọ and because of the wealth they have spent nítorí ọ̀rọ̀ tí wọ́n ti ná ó wá ní so the righteous women are obedient obìnrin tó bá dá oní tó tẹríba and guide the property and honour of their husband tí wọ́n dẹ̀ ń dáàbò bo nǹkan ọkọ wọn in their absence nígbà tí wọ́n bá sí nílé with the protection given by Allah pẹ̀lú ìyọ̀ǹda agbára tí Allah tó fún un ó wá ní as for your woman where you fear rebellion ó wá ní obìnrin ibi tí wàhálà ti wà lélẹ̀ Allah wá ní pé obìnrin tá a bá kàn fura sí àká o ó yẹ yín àká a kàn fura sí pé ó dàbẹ̀ ni pé jẹ́ tí irú mẹ́mẹ́ tó ṣe nínú kíní yìí kò fi yọ̀ sí mẹ́mẹ́ yìí dáadáa kò jẹ́ pé a ká kò jẹ́ pé a rí so Allah ní pé tá a bá ti wá fura sóbìnrin yẹ ó ní ká bá a sọ̀rọ̀ convince them ó ní ká ṣe wáàsí fún un then leave them apart in bed ó ní ká ya bùsùn wọn sí and beat them nínú àwẹ̀ ká tún máa nà wọ́n ìyẹn ló wá bá wà lẹ́rù ìyá wa kí lẹ rí sí ká tún máa nà àwọn obìnrin wa nínú àwẹ̀ èmi rò pé ní àkọ́lé tó bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ pé kí wọ́n na obìnrin yẹn wọ́n ní kì í ṣe bá ṣe sọ fún àwa pé kì í ṣe pé wọ́n á na obìnrin ẹ gbọ́ mi kì í ṣe pé wọ́n ní wọ́n á yọ ẹgba tí wọ́n á na obìnrin ara nínà tí wọ́n ń sọ òun ni pé kán fi ẹ̀tọ́ rẹ̀ dùn bóyá owó tó ń fún àbí oúnjẹ tó ń rà sílé bó ṣe ń tọ́jú ẹ̀ ó máa reduce ẹ̀ bó ṣe explain ìnà yẹn fún àwa nìyẹn. bẹ́ẹ̀ni bó ṣe mọ̀ kí kéèyàn fi ẹ̀tọ́ yẹn dùn èèyàn ó ní kéèyàn kọ obìnrin yẹn lẹ̀ lórí ibùsùn. wọ́n wá rò pé tó bá ṣe nǹkan báyẹn tó bá ṣe irú nǹkan báyẹn fún ó máa reconsider. èmi kà tún béèrè ní sẹ́mi pé Quran Allah ti sọ̀rọ̀ yìí dáadáa ó ní pé ká filẹ̀ ó yẹ yín ká ya ibùsùn wa ká yà sí sẹ́mi pé ìyẹ́ onìkan tẹ̀yìn sọ yẹ sẹ́mi a ti fẹ̀tọ́ dùn níbi bẹ̀yẹ àbí Allah wá tẹ̀síwájú ó wá ní ká lù àbí ṣé lùlù ṣé ọ̀gá tọ́lọ̀ yẹn dẹ̀ ń bá bọ̀ ó ti ní ká ṣe wáàsì fún un tí ò bá ti gbọ́ ó ní kí ká ya ibùsùn ẹ̀sìn tí ò bá ti gbọ́ wá ní ká lù sẹ́mi pé bíìtì níbi bẹ̀yẹ ó clear ká gun ní blow ní ká gun lárí ká ó yẹ yín a lè gba ojú ẹ̀ ṣé ẹ mọ̀ pé Muhammadu náà ti nà ìyàwó ẹ̀ yẹ ṣé ẹ mọ̀ pé ó nà rí Aisha ọmọ kékeré tí Muhammadu fẹ́ so tá a bá fi hàn yín kọ́ gẹ́gẹ́ bó ṣe ní ká máa na obìnrin. bí a ti bá wa rí. ẹ jẹ́ kí n gbé wá bí báwo ni Muhammadu ṣe na obìnrin so báwo ni kájọ kásáré fi bẹ̀yẹ hàn yín. alright kán tó gbé ibẹ̀ yẹn dé torí mo rí pé ẹ béèrè question kan tí mo ti dáhùn question yẹn náà ni pé ẹ ní àwọn Christian sọ pé Islam pé kò dá orí burúkú ni pé ká máa bọ̀ ní inú Christianity bẹ́ẹ̀ làwọn Muslim náà máa preach pé sẹ́ Jésù sẹ́ kò kí ń ṣe Ọlọ́run ọmọ ẹrú Allah ni ṣé wọ́n máa ń sọ bẹ́ẹ̀ níbi kẹ́ kúrò ní inú Christianity bí kẹ́ máa bọ̀ ní Islam àwọn méjèèjì ṣẹ́rí àwọn méjèèjì yẹn both Christianity and Islam àwọn méjèèjì wọ́n bá wa jùlẹ̀ ni and the only way tán lè fi gba ilẹ̀ ni pé the highest ẹ̀sìn tó bá ní ọmọ ọjọ́ tó pọ̀ jù òun ni ó máa gbalẹ̀ yẹn so wọ́n fẹ́ pín ilẹ̀ wa ni so ẹ wá ń sọ pé àwa nígbà tẹ́ ń gbọ́ ms bàbá ẹ̀ ń wò pé bóyá àwọn ms bàbá náà bóyá àwọn náà tún sọ pé kó tún máa bọ̀ ní the traditional ó dàbí ẹ sọ bẹ́ẹ̀ náà àbí. bẹ́ẹ̀ni mo sọ bẹ́ẹ̀. so àwa ò sọ pé kẹ́ máa bọ̀ ní di kinní kan tẹ́ bá ń gbọ́ wa dáadáa. ẹ ṣe mọ̀ pé ìṣẹ̀ṣe. ẹ jẹ́ kí n explain fún yín ṣe rí ìṣẹ̀ṣe nǹkan tí wọ́n ń ṣe
nígbà tí wọ́n ṣẹ́ yín sílẹ̀, that is your identity, who you are. Ṣẹ́gẹ̀t, ìṣẹ̀ṣe gangan ni nǹkan tá a jẹ́, òun gangan là wá gangan. Àwọn Muslim, àwọn Arab ni, àwọn Europeans, àwọn Christian ni. Ṣó ti yé yín? The Yorubas are known for ìṣẹ̀ṣe. That is who we are. It is our roots. It is our identity. Àwa ò dé gbọ́ olówó Èkó ò ever sọ pé ẹ fi Islam lẹ̀ o, ẹ wá máa bọ̀, ẹ wá máa ṣe nǹkan tó ń ṣe nílé mi. Àkànbí ò ever sọ pé ẹ fi Islam lẹ̀ o, ẹ wá máa ṣe nǹkan tó ń ṣe nílé mi. Nǹkan tá à ń sọ ni pé ẹ máa padà sí ilé ìtọ́dọ̀ ti yín gangan. It is our culture. Àṣà àti ìṣe wa ni. Because tẹ bá wo àwọn ẹ̀sìn tó ń gbé wá yẹn, àwọn ẹ̀sìn yẹn ó máa tako àṣà àti ìṣe yín. Tó bá yẹ pé eégún náà ń ṣe ń lé yín, á sọ pé ẹ má débẹ̀ o. Ẹni tó bá yá, ẹ má máa sọ èdè Yorùbá o. Tẹ bá fẹ́ kíyàn láàárọ̀, ẹ má sọ pé ẹ káàárọ̀ o. Ẹ má sọ pé àbọ̀rúbọyè o. Nǹkan tẹ́ ẹ máa sọ ní pé sàlámù alékùm. Wọ́n á máa introduce the Arab culture, Arab things. Wọ́n máa introduce ẹ̀ sí yín. Wọ́n á jẹ́ kẹ́ ẹ rí nǹkan tó jẹ́ tọ̀dọ̀ ti yín yẹn as something bad. Wọ́n á demonize ẹ̀. Àwọn tí òkèèrè yẹn, òun ló máa introduce sí yín torí pé wọ́n fẹ́ Arabize yín. And in that process, tó bá ti Arabize yín lórí ilẹ̀ yín, ẹ ti di ọmọ Lárúbáwá, because if you are weak, your land will be Muslim. And if your land become a Muslim, gbogbo history yín wọ́n máa lọ mọ́ àwọn Arab. Wọ́n sọ pé bẹ́ẹ̀ lẹ ti wá. So it will be easier for the Arab to come in the nearest future and eliminate all of you. Àwọn náà máa claim gbogbo resources orí ilẹ̀ yín. So nǹkan tó ń fi ẹ̀sìn ṣe gangan nìyẹn. Religion is a cold war. Wọ́n fi ń jagun lẹ́ni láì lo ìbọn àti àdá. So ti yé yín, tẹ́ bá wo ilẹ̀ Haúsá sìn, wọ́n ti erase identity wọn. Àwọn Haúsá wọn ò jẹ́ àwọn orúkọ tó ń jẹ́ Bayero nǹkan kan, wọn ò jẹ́ mọ́. Wọ́n ti ń jẹ́ Abdu, Abdulrazak, Rashid, Mohammed, òun ló ń jẹ́, because wọ́n ti Arabize wọn, wọ́n ti Fulanize wọn. Tẹ́ bá wo the northern part of Africa, the likes of Morocco, Tunisia, Algeria, Egypt, Libya, wọ́n ti Arabize wọn, wọ́n ti clear gbogbo àwọn dúdú tó wà níbẹ̀, wọ́n ti pa wọ́n tán, wọ́n ti gba ilẹ̀ yẹn. Now they are now moving downward. That is what they call invasion. Ìjírá. So nǹkan tó ń pè ní ìjírá nínú Islam, it is an invasion. Ẹ jẹ́ ká ya wọ ìlú wọn, ìkọ̀ọ̀kan èjèèjì, ká máa settle síbẹ̀. Tá a bá ti ń fẹ́nu wọn, tá a ti ń pọ̀ dáadáa, tá a bá ti pọ̀ jù wọ́n lọ, a máa wá béèrè fún ṣẹ̀ríà. Tá a bá ti béèrè fún ṣẹ̀ríà, wọn ò ní choice. Tó bá ti gba ṣẹ̀ríà, a máa rọ opportunity, a lè pa gbogbo wọn, a lè wọlé sí wọn lára. Nǹkan tó ń ṣe nìyẹn. So àwa ò sọ pé kẹ́ wá pè yín sí ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe is who you are. Tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá, ó máa ní nǹkan tó ń ṣe ń lé yín. Nǹkan tó ń ṣe ń lé yín yẹn kò sáburú ń bẹ̀. Gbogbo irọ́ tí wọ́n pa pé ẹ máa wà lùjọ́ náà, ẹ máa wọná, kò sálùjọ́ náà kankan, kò síná kankan bí kankan. Irọ́ ni gbogbo ẹ̀. Gbogbo yí pé ayé máa parẹ́, ẹ táyé bá ti parẹ́, ó máa wá dájọ́. Irọ́ ni o. The life, this earth, this planet, táwọn èèyàn ti ń gbé inú ayé yìí. Ẹ kí n wò over 100,000 years. Okay, for the past 100,000 years, àwọn tó ti kú gbà yẹn, wọ́n sì ń retí millions of years. Okay, àwọn ènìyàn sì káwọ́ gbẹ̀yìn, wọ́n sì wà ibi tó sin wọ́n sí, wọ́n retí ìjọ tó máa wá dájọ́. Irọ́ ni gbogbo ẹ̀. Wọ́n á tún máa parọ́ kan pé àwọn èèyàn máa jìyà nù sáré. Irọ́ ni. Àwọn kan wọ́n cremate òkú wọn ni náà, wọ́n dáná sun wọ́n. So báwo làwọn ẹni fẹ́ jìyà nù sáré? So the whole ideology about Islam is just to enslave you, to capture your land and subjugate you. Kẹ́ ẹ juwọ́lẹ̀, wọ́n á lè pa yín, wọ́n á gba gbogbo agbára lọ́wọ́ yín. Wọ́n á kó yín lẹ́rú, wọ́n á sọ yín dẹrú sórí ilẹ̀ yín. Ẹ ò wá ní jámọ́ nǹkankan. Ẹ wá máa ríra yín bí ẹ lọ sí Sudan. Àwọn ọmọ Sudan, àwọn ọmọ Somalia sìn, they look themselves as an Arab man. Torí àwọn Arab ni wọ́n colonize wọn. So wọ́n máa pera ọmọ Lárúbáwá ni wọ́n. So nísìnyí wọ́n ti ń pa wọ́n, àwọn ọmọ Lárúbáwá gangan máa wọbẹ̀, ẹ máa ti rí mú wọn ṣóńṣó bíi Fúlàní. Irun wọn kò ní jẹ́ irun tiwa báyìí. Irun wọn máa kọ́ ẹ̀, wọ́n máa wọlé síbẹ̀ díẹ̀díẹ̀, wọ́n máa settle síbẹ̀ díẹ̀díẹ̀, wọ́n máa padà. Kò sí àwọn Sudan yẹn kò ń ṣépè. They cannot escape it. Somalia, they can't escape it. So the same thing náà ni wọ́n ń ṣe, wọ́n kàn ń rìn bọ̀ sálẹ̀ díẹ̀díẹ̀. They want to take over the whole of the world. Kí wọ́n dẹ̀ yan caliphate. Nǹkan tó fẹ́ ṣe nìyẹn. Ẹ̀sìn Islam is a political movement. It has nothing to do with us as an African man. Ṣó ti yé yín mà? So wọ́n ti fẹ́ ka ibi tí Muhammadu sí lu Aisha fún. Ẹ má bínú kán tó ka nǹkan tó fẹ́ ka yẹn. Okay. Mo fẹ́ sọ ọ̀rọ̀ kan nípa ìṣẹ̀ṣe yẹn. Okay. Mo tẹ̀lé ọ̀rẹ́ mi kan lọ sí ilé. Wọ́n ṣe ọdún eégún ní sáìdì ọ̀nà Káyàmá.
bóyá bá mọ bẹ̀ ni wọ́n ti ń ṣe ọdún eégún yẹn. Ọ̀rẹ́ mi yẹn Muslim ni o, bọ̀ ó máa ń lọ sílé ló máa ń lọ ṣe ìṣẹ̀ṣe. Ìgbà tí èmi wá débẹ̀, believe tèmi wípé èmi ò tíì ní experience irú ibi tó ti ń ṣe nǹkan báyẹn rí. So ìgbà tèmi débẹ̀, believe tèmi ni pé ìṣẹ̀ṣe náà ń ṣe. But later on, mo wá rí pé nínú àwọn tó ń gbé eégún yẹn, nínú àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe yẹn, wọ́n sì ń kírun. Ṣé ń gbàláyé mi? mo wà pẹ̀lú yín. Wọ́n sì ń kí nínú àwọn tó ń ṣe egungun yẹn, wọ́n sì ń kírun. Mo wá bi ọ̀rẹ́ mi yẹn pé ṣé àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe ṣé wọ́n tún máa ń kírun ni wànà pé bóun náà ṣe gbọ́njú bá nìyẹn. So ọ̀rọ̀ yẹn ó ṣàn convince mi pé tí bá ní mo kúrò bẹ́ẹ̀ tí mi bá wádìí ẹ̀, mi lè sọ bóyá mo sì lè rí ibi lọ ibẹ̀ yẹn mọ́ àbí bó ṣe ń convince mi yẹn. Ó wá ní bí bàbá àgbàlagbà kan tó wà níbẹ̀, mi wá béèrè lọ́wọ́ bàbá yẹn pé kí ló fà tó yẹ pé àwọn tó ń gbé eégún tó ń ṣe ìṣẹ̀ṣe wọ́n tún kírun. Bàbá yẹn wá ń jẹ́ kó yé mi pé ní ìgbà kan sẹ́yìn wípé ní ara àwọn tí wọ́n ń gbé eégún látàrí pé wọ́n fẹ́ lọ sí ìlú Mẹ́kà láti lọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ lọ ṣe findings àbí kankan mi mọ̀. So ẹnìyẹn lọ, òun náà lọ, ó lọ ṣe iṣẹ́ hajj ní Mẹ́kà, ibẹ̀ ló kú sí. So ìgbà tí ó kú síbẹ̀ tán gbúrò pé ó kú síbẹ̀, nígbà yẹn wọn ò tí máa kírun, wọn kò sẹ́nibọ̀dì tó kírun ní ilé yẹn. So ìgbà tó kú yẹn tí wọ́n tán kéde pé ó kú, wọ́n nígbà tí àwọn wọ inú ilé òòṣà bàbá yẹn pé ó dá ilé òòṣà ní, wọ́n dẹ̀ ní egúngún tó yẹ pé òun gangan ń gbé fún rẹ̀, pé wọ́n wá bá Quran àti ìtẹ́. Ṣé irọ́ ni wọ́n pa? Wọ́n bá Quran àti ìtẹ́ ní ibi bẹ̀. Mickey Mary Now ẹ kálẹ̀ gbogbo ilé mo kì í ṣe gbọ́ sórí ọmọ tó mú Quran wáyé náà. Mo rí ẹ lórí social media ni. Sàkámà ń jẹ lọ pé gbogbo nǹkan yẹn ẹ get mo kí gbogbo ilé o. Bọ ìyẹn ṣe mọ̀ pé ìyẹn Sàkámà social ń media jẹ ni. ní àti ìtọ́ sọ fún yín náà mo kí gbogbo ilé lẹ́kọ̀ọ́. Ètò ní sẹ́ gbogbo ilé kí bàbá mi ẹ Ìyẹn káàbọ̀. kò sí irọ́ ni wọ́n pa níbi bẹ̀yẹn báyìí. Irọ́ ni lámbà ni lámbà ni. Ẹ kàn án lẹ́bẹ̀ẹ́kà fún wọn kẹ́dẹ̀ sí méjì tí mo send sí yẹn torí ms sọ̀rọ̀ lórí ẹ̀ pé nǹkan tán pè ní jíra bí wọ́n ṣe máa ń wọ̀ lò nílùú tí àwọn ẹlòmíràn mọ̀ nǹkan tí ó ń jẹ́ ìsìláàmù nìyẹn. Ẹ ka ilé ìkásáré ka méjì yẹn fún wọn tó lọ. So ìyá wa bí wọ́n ṣe ní ká náyàn ní Islam, so ìfàyà ni wọ́n lò. So O messenger of Allah, may my father Muhammadu òjíṣẹ́ Allah may my father and mother be sacrificed for you. ó ní kọ́fì ìyá àwọn àti bàbá òun fi búra àfikọ́dẹ̀ fi rúbọ fún wọn. I told him the story. He said, Ọlọ́run ṣàlàyé ìtàn yẹn fún Muhammadu ẹ̀yìn Aisha. you are the black sheep I saw in front of me. Ó ní ìwọ ni òjìji dúdú tóun rí níwájú òun yẹn. I said yes. Ó ní bẹ́ẹ̀ ni black sheep. He said he gave me a shovel in the chest that hurt me. Muhammadu ó bá di ẹ̀ṣẹ̀ bó ṣe fún Aisha láì bó ṣe ń fọ́ ojú ẹ̀ ló ń ṣanigi lórí ó bá ná Aisha pàgbà yà bá ń dùn. So ìyá wa bí wọ́n ṣe ní ká na obìnrin nínú Islam nìyẹn o. Àwọn afáàlì máa sọ fún yín pé Muhammadu oníwà tútù bí àdàbà bó ṣe máa ń lu Aisha bí ànàbomi nílé lásán láàárọ̀ ojú Aisha rí tó. So ẹ jẹ́ ká ka ẹlẹ́ẹ̀kejì tí ms sọ yẹn fún yín bí Muhammadu ṣe lọ ń dà lọ nílùú. Àwọn afáàmà ni ó ti o Muhammadu ò járí o defensive war ni o kò sí ìlú kan tó ń bá Muhammadu jà. Sahih al-Bukhari 2945 ṣe ń gbọ́ ó yá. narrated Anas. Anas ń ṣàlàyé pé The prophet set out for Kaaba Muhammadu gbéra ó lọ sílùú Kaiba and reached it at the night. ìgbà táwọn Muhammadu máa fi dé Kaiba yìí wọ́n débẹ̀ ní alẹ́ lọ fi wọlé wọ́n yọ wọlé bí olè lóru bí Jésù ìgbà tí Jésù wọlé. He used to attack it if he used not to attack it if he reached the people at ẹ̀yin night. ẹgbọ́ wọn ọjọ́ jà tí Muhammadu bó bá ti wọlé bí olè lóru tó ti yọ wọlé tó débi Jésù kò ní ṣe ìkọlù fún wọn á wá àdẹ̀ǹgẹ̀pọ̀ á dúró. Till the day broke. Tílẹ̀ máa fi mọ́ till day break tílẹ̀ àfi mọ́ Muhammadu máa lẹ́gò síbì kan á sápamọ́. So when the day dawned, tílẹ̀ bá mọ́ tójúmọ́ ti mọ́ ojúmọ́ ti the mọ́. Jew came out with their bag and spades. Muhammadu àmà ní ojúmọ́ ti mọ́ ẹni láti gbọ́ ohun tí mo sọ táwọn Júù bá fẹ́ lọ síbi ìṣòro wọn tí wọ́n gbé apẹ̀rẹ̀ wọn àti nǹkan tó fi ń bu nǹkan tó ń pè ní ṣọ́vẹ̀ tí wọ́n gbé wọ́n fẹ́ bá àtijọ́ àti mu lọ wọ́n lọ sóko. When they saw the prophet, they said, ìgbà tí wọ́n rí Muhammadu àwọn Júù bá pariwo Muhammad and his army. Muhammadu àtàwọn ọmọ ogun rẹ̀. The prophet said, Allahu Akbar. Bí Muhammadu ṣe parí ẹ̀yin èèyàn ẹ máa wo bẹ̀yẹn o tẹ́ bá rí tí Boko Haram bandit ISWAP Al-Qaeda àwọn Lakuraba àwọn Olúwo FC àwọn mùtí oníbẹ̀lẹ̀ nu àwọn ìmọ̀ọ́nẹ́lẹ̀ àwọn Sulaiman Farouk tẹ́ bá rí wọn tí wọ́n pariwo Allahu Akbar tí wọ́n bẹ́yàn lórí tí wọ́n pààyàn Muhammadu ló kọ́ wọn ó yá
tó bá ti parí Allahu Allahu Akbar ńkọ́ Akbar, and the Allahu Kaaba Akbar is ruined. ṣé ẹ gbọ́ tìlú yẹn ti parun ìpayín kékeré ti bá wọn ìbànújẹ́ ti dé bá wọn nìyẹn o For whenever we approach a nation, tó bá ti dé ìlúkìlú then it will be a miserable morning for those who have àdánù not been orí warned. burúkú ìbànújẹ́ ti dé bá wọn ó ti bà ayé wọn jẹ́ nìyẹn ẹgbẹ́ lẹ́ẹ̀kejì sí kẹka káwọn èèyàn lè fi mọ̀ pé kò séèyàn kan tó ń bá Muhammadu jà Muhammadu ló máa dìdí lọ ń bà lò nílùú jẹ́ Muhammadu wọ́ọ̀lù ọmọ wọn bú sẹ́kún ni ọmọ wọlé ìyá bú sẹ́kún ni Muhammadu ẹ̀kẹ́lẹ́ kejì ẹ̀jẹ̀ àlọ́ Sahih Bukhari 610 ó yá narrated Umad. Umar tún gbé wa débẹ̀ pé Anas said, whenever the prophet went out with us to fight in the cause of Allah ṣàǹgbọ́ tí Muhammadu bá ti jáde tó fẹ́ lọ sí jàgídíjàgan tó fẹ́ lọ jà nítorí àlá against any nation, ìlúkìlú ẹ máa gbọ́ àwọn ìlú wọn ọjọ́ níjà ìlúkìlú he never allowed us to attack ẹ till máa gbọ́ morning. ibi tí mo fẹ́ kẹ́ mọ̀ ọ́n gan lélẹ́yìí o Muhammadu ò ní jẹ́ kí wọ́n ṣe ìkọlù àyàfi tílẹ̀ bá mọ́ wọn á dúró And he would wait and see. ibi tí mo fẹ́ kẹ́ gbọ́ àdìsí ẹ̀yìn èèyàn àdìsí yẹn kọ nọ́mbà ìkẹ́ lọ fún gbogbo àwọn èèyàn yín àáfà àtẹ̀bámọ̀ ìmọ̀ọ́mù tẹ̀bámọ̀ kò sẹ́ni tó ń bá Muhammadu jà ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ rí Muhammadu máa wá máa dúró pé kí ni o He will wait and see. Muhammadu If máa he dúró máa heard the tẹ́tí bóyá wọ́n máa pè ń if he heard the Adan, he will postpone the attack. Muhammadu á máa dúró bóyá wọ́n máa pè ń tó bá gbọ́ pé wọ́n pè ń bá ní ẹ̀yàn ọmọ ogun ẹjẹ́ àmà lọ mùsùlùmí ni wọ́n á nílò láti lọ jagun jalè ká kóòlù wọn ká bá yé wọn jẹ́ ká pa wọ́n lẹ́kún ká pa mọ́ And if he did not hear the Adan, he would attack them. tí Muhammadu ò bá gbọ́ kí wọ́n ṣe Allahu Akbar Allahu Akbar Muhammadu máa ní ẹjẹ́ á lé wọn pa ká pa wọn ká kẹ́rù ká kóbìnrin ká lọ máa bá wọn sùn ẹgbẹ́ sókè Anas added, àná sì fi kún pé we reached Kaiba at night and in the morning when he did not hear the Adan nígbà for tí wọ́n prayer. dé Káíbà lálẹ́ Muhammadu ò gbọ́ kí wọ́n pè ń láàárọ̀ He, the prophet, rode, and I rode behind Abi Muhammadu bá Taha, ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ ó bá ń sá lọ aláyìn náà bá ń sá lọ ẹṣin wọn bá kẹ́tẹ́kẹ́tẹ́ wọn bá ń kanra wọn lẹ́sẹ̀ pé and my foot was touching that of the prophet. kẹ́tẹ́kẹ́tẹ́ wọn jọ ń kanra wọn lẹ́sẹ̀ The inhabitants of the Kaiba came out with their basket and àwọn sprints. aráàlú àwọn olùgbé tó ń gbé nílùú Káíbà yìí bá bọ́ta pẹ̀lú apẹ̀rẹ̀ wọn lọ́wọ́ àti ṣọ́vẹ̀ tó fi ń kó nǹkan ẹ̀ṣẹ́ àwọn bá And, ń rí and when they saw the prophet, they shouted, Muhammad, ó wọlé nígbà tí wọ́n bá pa Muhammadu o by Allah, Muhammad and his army. nípa àlá Muhammadu àtàwọn ọmọ ogun ẹ ti dé ìbànújẹ́ ló wọlé yìí When Allah messenger saw that, he said, Allahu Akbar, ẹ̀yin ẹ tún gbọ́ Allahu bẹ́ẹ̀ yẹn tẹ́ bá Akbar. rí téèyàn kan fi àdó olóró sára tó para Allahu Akbar tó pààyàn àbó bẹ́ orí èèyàn àwọn bandit Boko Haram làkúrádà ISIS tẹ́ ń rí yẹn tó má ti para Allahu Akbar iṣẹ́ Muhammadu ló ń ṣe o Allahu Akbar, bó ṣe Kaiba para is Allahu Akbar ruined. bí ìlú yẹn ṣe parun ni Muhammadu ṣe ń gé orí ọmọdé górí àgbà bó ṣe ń pa wọ́n nìyẹn bó ṣe ó sọ wọ́n sínú ìbànújẹ́ ìpayín kékeré Whenever we approach a nation to fight, nígbàkigbà tó bá dé ìlúkìlú tó fẹ́ lọ báyé wọn jẹ́ then evil will be the morning of those who have ṣe ń been gbọ́ tí warned. ilẹ̀ bá máa fi mọ́ bá ìbànújẹ́ orí burúkú àdánù òfò máa dé báàlù náà lórí pé wọn ò ṣe Islam afá ẹṣin máa tẹ́bá fẹ́ sọ̀rọ̀ ẹ ṣe ẹ nílò Islam ṣe gbọ́ ẹ nílò ẹ̀sìn nǹkan tẹ́ nílò ni pé ẹ kẹ́ ẹ kalẹ jẹ́ sá ọmọlúàbí ẹ tẹ̀lé òfin ìlú àṣà àti ṣe ọ̀dọ́ ẹ yín ẹ kalẹ ṣe very simple ẹ ṣe. Ẹ ṣe gan. bàbá olówó ìgbà ṣeun ẹjọ ẹyin èèyàn one comment section ẹ lé àdìsí mú ẹ dì mú ẹni kọpì ẹ lọ́wọ́ sọ Buhari 610 àti kejì ẹ náà ó wà very important. naam ẹ kalẹ alájà wa tán béèrè nǹkan gẹ́gẹ́ máa kàn sọ ni wípé tíyẹn bá fẹ́ béèrè nǹkan yẹn kí n béèrè lọ́wọ́ àwọn tó jẹ́ pé wọn ò nímọ̀ nípa rẹ̀. onímọ̀ ẹ̀yin ẹ bá wa sọ sí ẹ sọ pé irọ́ ni nǹkan tá a bá sọ ni ọwọ́ ẹ̀ jáde ẹ kàn sọ pé irọ́ ni nǹkan tá a sọ ó yá ẹ̀ka nǹkan tó wà ń bẹ̀ ṣẹ̀dẹ̀ parí fún wọn máa ká lòlòdì mo lè sọ pé kò sẹ́nìkan tó lè ka nìyẹn ẹ wọn bá kà kà á á kí ni mo fẹ́ ṣé English náà fi sọ kíní kalẹ̀ ni. ẹ jẹ́ kẹ́lòmíì sọ̀rọ̀ kò sáyé ìfẹ̀jọ́ wẹ́wẹ́ English ló tún ẹ já kalẹ sédè ẹ kalẹ̀ ẹ kalẹ náà nǹkan tí èmi fẹ́ sọ ni pé lórí ọ̀rọ̀ àwọn tẹsán pé wọ́n kógun jà wọ́n yẹn ṣé ń gbọ́ mi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Irọ́ ẹ ṣe sùúrù o, lórí ọ̀rọ̀ àwọn Muhammadu tó kógun jà ṣé kí wọ́n. ẹ jẹ́ kó sọ ọ́ dà wọ́n lè lẹ́rìí nǹkan tó fàjà bí àwọn máa fún wa ẹ ṣe ẹjọ́ má bínú. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣé ń gbọ́ ànábì wa Muhammad gbogbo àwọn tí wọ́n dájú ogun kọ ànábì wa Muhammad gbé owó ogun sí wọn ṣé ń gbọ́ mi àwọn ni wọ́n á gbọ́ ọwọ́ ogun sí ànábì gan á tún máa sọ fún wọn níbi tí wọ́n ti ń gbọ́wọ́ ogun á máa sọ fún wọn pé ẹni tí ó bá yọ idà tì yín láti bá yín jà òun ni kẹ́ ẹ bá jà o ẹni tí ò bá tàǹbà yín ẹ má bá a jà ẹ má pa ọmọdé ẹ má pa obìnrin bí ànábì wa Muhammad ṣe máa ń sọ nìyẹn
ṣe rí àwọn ará àfa ṣé nǹkan bá ṣé ẹ máa Muhammadu gbọ́ pààyàn ẹ rí jẹ́ n sọ àfa nǹkan tí mo fẹ́ sọ ẹ ṣé jẹ́ n sọ Muhammadu pààyàn ẹ rí jẹ́ n sọ ẹni nǹkan tí sùn mo mi fẹ́ mo sọ ti fẹ́ bọ́lẹ̀ ṣé Muhammadu pààyàn rí. Muhammad ẹ má dìísí tó sọ nípa bí ànábì ti pààyàn wá mo ní ṣé ẹ kó mú wa pààyàn rí mi kàn ń béèrè nígbà tẹni Muhammadu tó bá kò yọ ọ̀dà sí pààyàn wọn rí ní kó má jà ànábì wa Muhammad kò pààyàn rí ẹ ṣe tó bá kò fi hàn pààyàn yín pé ànábì ẹni sùúrù ànábì wa àfa Muhammad tó bá wà lójú ogun tó bá wà èmi ti lójú fẹ́ lọ ogun sùn ànábì wa àfa ẹni Muhammad sùúrù sallallahu alaihi àfa wasallam ẹni sùúrù tó bá pààyàn rí nǹkan ṣe máa fi Islam lẹ̀. No, èmi ò lè ẹ fi dúró Islam lẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ lẹ́ni kó pààyàn ànábì rí wa àfa Muhammad sọ̀dí ẹni sùúrù náà tá a bá fi hàn yín pààyàn bí pààyàn ṣe máa fi Islam lẹ̀. ẹ lè fi hàn mí pé ànábì pààyàn ẹ kí n ẹni sùúrù believe ẹ ẹ ti ní nítorí pé nǹkan tí mo ẹ ti kà dúró ní tá a bá fi hàn yín ṣe máa fi Islam lẹ̀. mi ò lè fi Islam lẹ̀ nǹkan tí mo kàn fẹ́ jọ kẹ́ ẹ mọ̀ nìyẹn bẹ́ẹ̀ lẹ́ni nítorí kó ànábì wa pààyàn rí Muhammad èmi kò dẹ̀ ní pààyàn ó rí máa fi hàn yín pó pààyàn rí. ṣé ẹ lè jọ kí n máa explain nǹkan tí mo ok explain ẹ lọ máa explain lọ ẹ Amadélékè ló náà fi hàn wọn ibi táwọn náà bí ti ń gé orí àwọn náà jẹjẹrẹ. èmi ò fi wọ́n lè irú fi hàn mí wait àwọn lè irú rí lọ́wọ́ ara explanation wọn without evidence ẹ gbé ní tẹ́ fẹ́ explain jáde ẹ kàn máa lọpọlọ yín bá a sọ̀rọ̀ àbí kílẹ̀ mean. èmi ò ẹjọ lọ́pọlọ èmi ò ẹ jọ lọ́pọlọ mo Mr. kàn fẹ́ Sodiq mo fẹ́ bá ẹ yín yanjú fún wa ní evidence mo or fẹ́ no yanjú evidence nǹkan ni mo fẹ́ yanjú nǹkan fún kò sí ní tẹ́ fẹ́ àwọn yanjú béèrè without béèrè evidence. ẹjẹ kó ẹ̀yin ti sọ̀rọ̀ ẹ̀yin ti sọ tí ẹ yín jẹ́ ẹjẹ kí n kó náà sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn nǹkan tí àwa ìyá bá ti wait ṣe Mr. lẹ́kọ̀ọ́ Sodiq ọmọ ẹ jẹ́ tí bá anábì mute Mr. Sodiq anábì àbí kẹ́ ń drop ẹ gbólẹ̀ tí àdìsí ló ti mú jáde. àní kò mute gbogbo àyà táwa ń sọ Amadélékè kò sí evidence. ṣé ẹnìṣẹ́ gbé jáde ibi táwọn bí ti pa ó ti bẹ orí no èèyàn. ok mo fi ìpáyà Amadélékè ṣé fẹ́ ń lọ gbọ́ gbé wa ṣé ẹ lè máa gbọ́ mi báyìí Mr. wọ́n lè Jibola gbé mo ń bọ̀ jáde mo ń ẹ bọ̀ jẹ́ kí n mo ń sọ̀rọ̀ tí bọ̀ mo fẹ́ sọ tán a máa jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ Mr. Jibola mi mọ̀ bóyá nǹkan tá a ti sọ tẹ́lẹ̀ ni ẹ fẹ́ sọ sí but anything tẹ́ bá fẹ́ sọ sà ẹ má gbàgbé ẹ máa fún wa lẹ́rìí ibi ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ni táwa bá ti sọ̀rọ̀ a máa fún yín lẹ́rìí ṣó ti yé yín so nǹkan tẹ́ fẹ́ sọ ayé ká fún yín time kẹ́ ẹ sọ nǹkan tẹ́ fẹ́ sọ àwa ti gbẹ́rìí ibi tí Muhammadu ti ń pààyàn tó ń bẹ́ àwọn èèyàn lọ níbí àwọn bíi 900 ni Muhammadu bẹ́ lọ́rùn àwa Hey, gbẹ́rìí Allah jáde. nǹkan tẹ́ ẹ sọ yẹn èmi ẹ sọ pé àwọn lẹ́rìí lọ́dọ̀ tiyín èmi gbà pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ẹ jẹ́ ká ṣe kò báyìí pààyàn ẹ máa gbọ́ ó yẹ ṣé ẹ ń gbọ́ àdìsí mi ẹ má àdìsí dá ms mi gbogbo rò bẹ́ẹ̀ àdìsí ní tẹ́ bá mú wa àwọn èmi ò ní àròjọ ni kankan o ṣe pẹ̀lú ẹ̀ èmi ò ní kankan ṣe pẹ̀lú àdìsí tẹ́ bá mú wa nítorí gbogbo àwọn Now, àdìsí ẹni yìí kàn wà àròjọ tẹ́ ni bá o. fẹ́ mọ now àdìsí so tó gbogbo ẹ àdìsí ṣe tẹ̀ sùúrù wá ní pátá ló ẹ wà ṣe bẹ́ẹ̀ ẹ ṣe sùúrù ẹ̀yin àfáà yìí ẹ̀yin sọ pé Muhammadu ò pààyàn rí àwa gbé hadith jáde àwa kọ́ la kọ́ it is sọ hadith ẹ ṣe sùúrù Mr. Sodiq ẹ má máa lo emotions ẹ̀yin kọ́ lẹ ní ẹ̀sìn yìí náà àwọn ọmọ lárúbáwá ló ní Muhammadu ọmọ lárúbáwá ni náà ẹ̀yin kọ́ lẹ kọ Quran ẹ̀yin kọ́ lẹ kọ hadith náà a dẹ̀ mú nǹkan jáde fún yín instead kẹ́ ẹ kà á tẹ́ ẹ bá rí rí ẹ sọ pé ẹ ò rí rí ẹ ò ní máa sọ pé nǹkan tá a mú wá kò rí bẹ́ẹ̀ kẹ́ ẹ máa ka kínní ibi tẹ́ tẹ̀ tí wá mọ́rọ̀ lọ yẹn mo tún fẹ́ kẹ́ ẹ bá máa yẹn ka lọ́rọ̀ kínní ẹ ká ṣe nǹkan kan ẹni ìjọ. ẹ̀yà ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ ẹni pé mi mò ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹni ẹ̀sìn yìí ń pé kò ṣe nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ ẹ̀sìn yìí ẹ̀sìn àwọn Lárúbáwá ni kìíní kan something like that èmi kàn fẹ́ jọ kẹ́ ẹ mọ̀ wípé nǹkan tó ń jẹ́ Islam al-Islam ìjọ ẹ má bìí ẹni ṣe wá pé àròjọ ni o bí akẹgbẹ́ lómi sọ̀rọ̀ ṣe get ó kàn fẹ́ máa ṣàlàyé nǹkan mi ò tí wá Islam rojọ́ fi. mi ò wá rojọ́ ẹ mo ṣe fẹ́ máa mú ka ẹ̀rí díìtì àbí bẹ́ẹ̀ ka ló bẹ́ẹ̀ díìtì explain káwọn ka díìtì yìí ṣé bá dìísì Mr. Sodiq ṣáàdìsì Mr. Sodiq ẹ̀yin lè sọ̀rọ̀ explain àdìsí nítorí àdìsí Mr. ló Sodiq wá sọ yẹn ẹ sọ̀rọ̀ Mr. Sodiq ẹ̀yin ẹ sọ̀rọ̀ ẹni kàn fẹ́ rojọ́ ní ṣẹ́gbẹ́ Mr. Sodiq ẹ̀yin lè gbóhùn sókè. lójú kan tó tọ́ ló fẹ́ sọ fún yẹn kó sọ̀rọ̀ ṣẹ́yìn ní nǹkan tẹ́ fẹ́ sọ àbẹ́yìn oníkẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ̀yin la fẹ́ kẹ́ sọ̀rọ̀ ń sìn ṣẹ́gbẹ́ Mr. èmi Sodiq lẹ́fẹ́ kí n sọ̀rọ̀ bẹ́ẹ̀ni lóde tí ẹ fẹ́ kí Alhaji Bọ́lá sọ̀rọ̀ ẹ̀yin ẹ sọ̀rọ̀ náà àwọn máa sọ̀rọ̀ tẹ́ bá ti ṣe tán ṣẹ́gbẹ́ ẹ sọ̀rọ̀ wọ́n máa sọ̀rọ̀ fún láyé tó bá ti ṣe tán máa sọ̀rọ̀ ẹ̀yin ẹ sọ̀rọ̀ àdìtì tẹ́ ń gbé wáyìí is so wrong ẹ̀ ń tún kó wá níbi pé ẹ̀ ń tún rubbish èmi ò ní parọ́ fún yín o rubbish lẹ́ ń tún ẹni pé ànábì ṣe kí ni gbogbo pé ẹni pé lárúbáwá ni kí ni Muslim is religion ẹ̀sìn dání ká máa lọ sìn ṣé Mr. Sodiq babaláwo Mr. ni wọ́n ṣe babaláwo ẹ máa gbọ́ ẹ̀wọ̀n Mr. Sodiq ṣé Muslim ní ẹni sọ ẹ má bẹ̀rù ṣé Muslim ní so ẹ jẹ́ ká ṣe báyìí ẹ̀yin ti ní ẹ̀mú nípa àdìs ṣẹlẹ̀ ẹ̀ka fatia fún wa kàti ẹ̀mú bí wọ́n máa lọ jọ́ wọn tọ́kàn máa lọ ṣe bí Muslim kílẹ̀ rí ẹ̀ka fatia fún wa bẹ́ẹ̀ ni ẹ ṣe. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àmín so Mr. Sodiq nǹkan tẹ́ ka yẹn ẹ tú fún wa ní Yorùbá torí àwọn tí a gbọ́ Lárúbáwá ẹ ṣe.
ẹ̀yin sọ fún mi ibi tí mo wà báyìí ó Mr. dark Sodiq ó dáàkì báwo ẹ tú fún wa ní Yorùbá ṣé torchlight lẹ́fẹ̀ẹ́ fi wo fati àtẹ̀ka ni ṣe borí lẹ ti kà ẹ tú fún wa ní Yorùbá Mr. orí Sodiq mo ti kà ẹni sùúrù rí ẹ mo tú ti fún wa ní Yorùbá Mr. Sodiq ṣẹbẹ ẹ̀ ń tutù kùtù tẹ́ ń bá tu fún mi ẹ tú fún wa ní Yorùbá Mr. Sodiq àṣẹ ti tẹ́yìn pàdé tu àgbákò ni ẹ̀dúró tí máa tu fún ẹ tú fún wa ẹni kò sí ná máa sọ ẹni ìgbélé rí o ẹka fatia ní kẹtù ẹni kò sí ná ẹ lọ tún jẹnẹrétọ̀ lórí fatia ẹ tú nǹkan tẹ kà ń sìn fún wa ẹ ṣe mo ní tu fún yìí ẹ fún mi ó ní yá ó 10 yá ẹ minutes tú ní wá bí mi 10 fẹ́ minutes tẹ̀sẹ̀. ok a máa fún yín 1 hour gan oríṣiríṣi làwọn bá pàdé wọn tún ní kò sí ná gbàdọ̀ ka fatia tán ẹ wò ẹ̀yin èèyàn mi fatia ní kẹ máa ké o orí mo ti kà rọ́bìṣì lẹ́sọ̀ ẹ tú náà kí ni tèmi ṣe wá fẹ́ nídìí torchlight láti tú ni fatia ní kẹ máa ké o ẹ̀yin tẹ́ bá níná lé fatia ní kẹ máa ké o olówó èkó sálàláhu aleyhi wa sálàm kí kẹ́mi yín ọlá yín ó gùn bàbá kẹ́mi Mr. ọlá Sodiq yín ó adúlé gùn. dẹ̀yìn mo kí yín ìwọ Mr. jẹ́ Sodiq kó ó ti yá ó fún yá ilé lẹ́nu tó dá lé kó lọ ó yá dáná fọ́ ẹtù fún ẹtù ẹ má ẹtù Mr. Sodiq ẹ má fẹ́ lè gbàkẹ́ báyọ̀ nǹkan jà ń bí ẹtù nǹkan tẹ́ ká ta ló wá bá yín jà á wá sọ̀rọ̀ ó tọ́ yẹ fún ẹtù yín ó yẹ ẹtù ó yẹ ẹtù lánàá tó láyà lálàkàfírì gbogbo yẹn kò irọ́ lásán lánàá tún láìkẹ́ Muhammadu májèlé ló pa ó kúkú oró ní kí ló kàn án pẹ̀lú lánàá tún láì ẹtù fatia tẹ́ ká ẹni tí òun fatia ló ń sọ lánàá tún láì Muhammadu olókù olódò bẹ́ẹ̀ náà sì májèlé máa ló kú pa Muhammadu jàre bẹ́ẹ̀ sì máa kú náà lẹ́yìn sọ pé Muhammadu kúkú owó ẹ̀ ẹtù fatia ẹ má ti sọ dìjà ẹtù fatia nǹkan tẹ́ mi ò ká bá ń sẹ́ sọ wá dẹ́ ẹ̀ nínà kí ló wá kí màtí àṣorí Sodiq ó dà kú ó dà gan ó dà olódò olówó èkó dà ń pé illiterate làwọn tó ń ṣẹ̀sìn yín gẹ́gẹ́ bí Muhammad ṣẹ́ ẹ̀ mọ̀ ni ṣẹ́ ẹ̀ mọ̀ because ni kò because mọ kini nǹkan tó kò mọ nǹkan this tó is kà common sense when ẹ olódò recite nǹkan this fatia ẹ máa ń recite it 17 times in a day and for you to interpret what you recited you are now telling us pé ẹ ò níná ms ẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ no ẹ ò níná ńgbà tẹ máa kà á ní lárúbáwá náà ms Mr. Sodiq fẹ́ lọ tanná wọ́n fẹ́ fi wo ọpọlọ wọn ni ọpọlọ wọn ti dọ́ta ó ti dọ̀yìf ní wọ́n brain fẹ́ tanná sí ọpọlọ wọn kọ́ fi wò mí ìgbọ́rọ̀ èrè èèyàn ká fatia lórí wọ́n ní kó tó ní mi níná Mr. Sodiq ẹ dójú ti gbogbo àwọn muslim ga ó dà pọ̀ lọ àwọn mùsùlùmí yìí ó dà pé dúdú ni ẹ olórí wọn náà lọ fi jọ ẹ mọ̀ pé olórí wọn kò mọ̀ ọkọ kò mọ̀ ká òótọ́ dẹ̀ nìyẹn náà ọpọlọ Muhammadu náà lọ fi jọ kò mọ̀ ọkọ kò lẹ́yìn kó mọ̀ ká jalè kó pààyàn kó báyàn sùn lọ olówó kó àbíkí náà pé tí máa tu A'udhu billahi minash ṣáà shaitani tu rajim. Mr. Sodiq gbogbo ìtọ́jú láti ṣáà tu fatia ní tiwa tu dábàá tu fún ẹ náà kí ni wàá sọ wà ní pé tu fatia tu náà ms ẹ jẹ́ bá mi gbówó lé Mr. Sodiq tó bá tu fatia yẹn ká fún wọn lówó ẹjọ́ àwọn adalẹ́fẹ́ fún ló mo sọ fún pé Mr. Sodiq ẹ tún pàṣẹ àyẹ̀tẹ́ bá tún correctly láti bí a máa fún 100,000 tí máa tu èmi ò ní $100,000 ó jà 500,000 tí máa tu correct rubbish tẹ́yìn tí correct màá máa fún ní 200 bì tẹ́ bá tún Mr. correct ẹ Sodiq máa ó fún yá ẹtù 500,000 náà Mr. Sodiq ms ẹni ó ti sá lọ yorì jápa ẹlẹ́sìn ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn Islam yìí àwọn àfáà ń parọ́ fún yín ni ó mà ṣe o ó mà ṣe o gbogbo Ṣé nǹkan tẹ́ mo ti lè mọ̀ wá lè nípa sọ̀rọ̀ Islam báyìí? gbogbo ẹ̀ látòkè délẹ̀ irọ́ ni Ṣé mo lè sọ̀rọ̀ báyìí? ṣe yìí kìjú bọ́lá ẹ̀ sọ̀rọ̀. Náà nǹkan tí mo kàn fẹ́ jọ kẹ́ ẹ mọ̀ ni pé lórí tọrọ hadith tẹ́ bá fẹ́ gbọ́ à ń pe àwọn hadith kan ní sahih àwa ń pe àwọn sahih yẹn ó pé kí n ka dọ̀yìí fún oríṣiríṣi. bí tó bá yẹ bẹ́ẹ̀ ti mọ̀ nípa ms bàbá lórí page 1b àwa ò ka dọ̀yìí fún mi sọ hí hadith máa làwọn gbọ́, kà ẹ tó máa- a mọ̀ pa ẹ̀kẹ́ tó ẹ sọ. máa gbọ́ ẹ máa Okay. gbọ́ ẹ jẹ́ kí n máa ṣàlàyé. Mr. Sodiq bá padà wá wọ́n ti gba orúkọ tuntun suratu nepa tí wọ́n náà lọ ṣé ń gbọ́ mi a ní àwọn hadith kan sahih inú àwọn hadith sahih yẹn sahih tó wá pín sórí ó pín sí méjì a ní sahih lisaati yìí a sì ní sahih ligeri yìí ṣé ń gbọ́ mi lọ sahih yẹn òun lọ báyẹn láfta ẹ̀ a tún ní àwọn hadith kan tó jẹ́ pé hasan ni wọ́n hasan lisaati yìí hasan àwọn ligeri. gbogbo ilé láti mọ ẹ fi ilé àgbédọ̀ yìí fún wa náà ẹ máa gbọ́ o mo fẹ́ àjọ kẹ́ ẹ mọ̀ ní o ṣé gbogbo ẹ má bínú ẹ mute Kí ni ìgbẹ́jọ́ ẹ wọn? jẹ́ kí n sọ fún yín ẹ sọ pé sọ̀híù lè ń ẹ kà dúró Mr. Ajibola mo bọ̀ ẹ kà má sọ̀híù jẹ́ kẹ́ ni sọ̀rọ̀ èmi wá máa jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ sẹ́ Mr. Ajibola fún ẹ pé- dúró sẹ́ mo ní kẹ́ ẹ dúró sẹ́ ayé mo fẹ́ sọ̀rọ̀ kí ló dé tẹ̀ ń ṣe báyìí náà mo ní kẹ́ ẹ dúró ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá ẹ rí wípé bá a ṣe ń mú àwọn kinní wa ẹ ti rí wípé àwọn mùsùlùmí àwọn àfáà yìí wọ́n mọ̀ pé ẹ̀sìn yẹn irọ́ ni látòkè dédé wọ́n tún wá ń sọ fún yín pé àdìtì o lẹ́yìn tá a ti tẹ́ ti mọ̀ pé àdìtì sọ̀yì wà hasan wà dọ̀ìf wà wọ́n tún wá ń sọ fún wa pé sọ̀yì yẹn ó tún pé méjì ṣe rí tán bá tún wá sọ fún yín pé ó tún pé méjì wọ́n á tún sọ fún yín pé ṣe rí tó tún pé méjì yẹn náà ìkọ̀ọ̀kan náà tún pé mẹ́ta
ó ní àwọn kan tó gbà wá àwọn kan tó bá gbà wá torí wípé irọ́ ni kinní yìí common sense ni Quran ẹyọ kan ni ìwé tí ẹ máa fi tú Quran ẹyọ kan ó tó 1 million ẹ̀sìn yìí á ní ẹ̀sìn irọ́ ni mi mọ̀ báwọn èèyàn ṣe máa ní sense táwọn lárúbáwá máa kó ìwé kan wá látọ̀dọ̀ tí wọ́n tó máa ní kẹ́ ẹ máa kà wípé òun ni ọ̀nà òdodo ibẹ̀ ni ẹ máa gbà láti fi rí ojú rere Allah o ẹgbẹ́ láti kọrí sí ilẹ̀ lárúbáwá o ẹ dẹ̀ gbà sí wọn lẹ́nu Mr. Ajibola ẹ lo brain yìí náà Ọlọ́run Olódùmarè tó dá wa tó fún wa ní brain ṣẹ́gẹ̀t brain yẹn kò sí ń bẹ̀ fún decoration brain yẹn ká lè máa lò ó ni nígbà tẹ́ tá a mú nǹkan jáde nínú ìwé yín nínú ìwé tó tẹ̀lé ẹ̀sìn yín wá ẹ tún wá sọ pé ìwé yẹn ó ní oríṣi méjì o lẹ́yìn oríṣi méjì yẹn ìkànnú ẹ̀ tún ní oríṣi méjì o ẹ gbé kínní sí sẹ́ǹsì náà irọ́ ni torí pé wọ́n lọ́ọ̀kì yín ni torí pé wọ́n lọ́ọ̀kì yín wọ́n dé yín mọ́nú ìgbèkùn ni ìgbèkùn tó burú jù láti bọ́nú ẹ̀ inú ìdè tó burú jù láti bọ́nú ẹ̀ òun ni ìdè tí wọ́n dè èèyàn láì lo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wọ́n dè yín láì lo ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ni ẹ wá fi ìtàn tọ̀dọ̀ tí yín lẹ̀ ẹ wá ń kà nípa ìtàn Muhammadu àwọn ọmọ lárúbáwá Muhammadu jẹ́ pé jagunjagun ni wọ́n sì kà á jìtì bí méjì fún wáńsìn tó bá ti gbórúkọ pé wọ́n pè rún ó máa jẹ wọ́n ọrùn bẹ̀ ẹ̀yin wá jáde ń bì ẹni Muhammadu ó pààyàn rí a tún wá fún yín náà àdìtì tó ti pààyàn ẹ tún wá náà àdìtì yẹn pé méjì ẹ bẹ̀rù Ọlọ́run ok ẹ ti ẹ mọ Ọlọ́run ẹ mọ Ọlọ́run Allah lẹ mọ̀ ẹ bẹ̀rù Allah Mr. Ajibola ẹ sọ̀rọ̀ ṣé ń gbọ́ mi gbogbo nǹkan tí ẹ sọ mo gbà ọ̀dẹ̀ ni mí pé mo fi ìṣẹ̀ṣe lẹ̀ normal èmi ò ń ṣe oníṣẹ̀ṣe èmi ò ń ṣe oníṣẹ̀ṣe èmi ò ń dẹ̀ ń ṣe Yorùbá ṣé ń gbọ́ mi. ẹ ṣe Yorùbá bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ àdìsí kan ṣo Yorùbá ẹni ẹ kì í ṣe Yorùbá ṣé Fúlàní ni. èmi ò ń ṣe Fúlàní. ẹ̀yàwó ni. ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ni ẹni ẹ̀yàwó ni. náà wọn ò buyín náà wọn lẹ́yàwó ni ẹ má bínú wọn ò buyín náà wọn ní ẹ̀yàwó ni. wúrọ̀ ẹnìkan kọ ní comment section. comment section lẹ̀ ẹ̀yàwó ni. ẹ̀yìn lẹ̀ ṣé Yorùbá kọ́ ni nàbí Yorùbá ni. Yorùbá ni mí ọmọ Ogun State ni mí. ẹ sọ tẹ́lẹ̀ ẹ náà kì í ṣe Yorùbá náà. ìgbà tẹ́ ẹ sọ pé mo ti ń tẹ̀lé ẹ̀sìn ẹlẹ́sìn ń pè mí ò ń ṣe Yorùbá ń pè ṣé mo fẹ́ fi. so ẹ má bínú ẹ ká fi wọn lẹ̀ wọ́n ti lọ́wọ́n ń ṣe Yorùbá tó bá dẹ̀ pé Yorùbá wọn dẹ̀ ṣe mistake ni wọ́n mọ̀. so ẹ sáré ka kinní fún àwọn tó bá gbọ́ wípé Muhammadu ti pààyàn tẹ́ bá ti kà á tán ká lọ ka nǹkan tí Allah ń ṣe nínú oṣù Ramadan yìí káwọn èèyàn wá gbé sí orí kọ́ wò pé ṣé ó bá ọpọlọ mu mo ti send àdìsí méjì kan sí ẹ̀ka ilé ìtàn náà ká wá sọ yẹn ẹ ṣe. Sunan Abu Dawud 2671 narrated Aisha ṣàlàyé pé no woman of Banu Quraysh was born alive except wọ́n ní one. kò sí obìnrin Banu Quraysh kan tí wọ́n pa àyàfi ẹyọ kan. She was with me talking and laughing on her back and belly extremely. Aisha ní obìnrin yẹn ń bá òun sọ̀rọ̀ ó dẹ̀ ń dọ̀wẹ́kẹ̀ wọ́n jọ ń ṣeré wọ́n jọ ń jó wọ́n ń yọ̀. While the messenger of Allah was unaliving her people with sword. Nígbà tí Muhammadu ń pa àwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ gbagba lọ́nà gbagba tó ń bẹ́ wọn lórí lọ tó ń gé orí wọn lẹ̀ lọ wà. Suddenly, a man called her name where he so and so and so. Lójijì lárákùnrin kan bá béèrè pé tálágbájá àti tàmẹ̀dùdà ibo ló wà. She said, I asked what is the matter with you. Ó bá wí pé kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tó ń ṣe ẹ́. She said, I did a new act. Ó lóun ṣe nǹkan tuntun kan ni. He said the man took her and beheaded her. Wọ́n bá mú obìnrin yẹn náà bá tún gé orí òun náà. So fún ẹni tó bá ní Muhammadu pààyàn rí mo bẹ ti rí yẹn ẹ lè lọ fún àwọn àfáà yín. So ẹ bá wa gbé sí kọ́ mọ nǹkan tí Allah ní òun máa ń ṣe ní inú oṣù tí wọ́n wà yìí. Fún ẹ̀yin èèyàn ẹ wo kíní ìka gbé sí ọpọlọ àwàtàjẹyàn. Ìgbà tí wọn Allah tó lò so ṣàìtàn mọ́lẹ̀ ó máa sún mọ́lẹ̀ fún 1 month ó máa ó tilẹ̀kùn mọ́. So kí lè tó ṣe sún mọ́lẹ̀ títí ayérayé kó sún mọ́lẹ̀ fún 11 months kó sún mọ́lẹ̀ kí kó dẹ̀ wà ń bẹ̀bẹ̀ táwọn ìbá ti tán wà tó wà túlẹ̀ ṣé ẹ rí i pé àwọn lárúbáwá yẹn wọ́n kàn wá gbé àwọn èèyàn wa mọ́ra ni. So wọ́n tó bá ń gbàwẹ̀ ẹbọ ló ń ṣe ẹbọ àwọn Saudi. So nílẹ̀ Yorùbá kẹ́dẹ̀rẹ̀ ìtumọ̀ àwẹ̀ ni tí èèyàn bá kú tí wọ́n bá ń ṣọ̀fọ̀ wọn ní Ọlọ́run má jẹ́ afárá gbàwẹ̀. So ìyẹn ni pé ta bá ń ṣèdárò tá à nílé jẹun ìtumọ̀ àwẹ̀ nìyẹn nílẹ̀ Yorùbá. So tá a bá rọmọ Yorùbá tó ń gbàwẹ̀ àṣà àti ṣe Saudi lẹ̀ ń ṣe. Ẹ ṣe Amadélékè. Sahih Muslim 1079a. Okay. Abu Hurairah reported Allah messenger saying. Abu Hurairah gbé wa débẹ̀ pé.
when there comes the month of Ramadan, tí ó bá ti di oṣù àwẹ̀ tóṣù àwẹ̀ bá ti dé the gate of mercy are opened, aládùn òun máa ṣílẹ̀kùn àánú òun máa ṣí sílẹ̀ ẹ má gbọ́ o. the gate of hell are locked, and the devil are chained. ó lóun máa ti ilẹ̀kùn inú náà òun dẹ̀ máa so ṣàìtàn òun máa so mọ́lẹ̀. Olówó lórí tí ó tún máa so mọ́ imú ẹ wọn má náà, ṣe gbọ́ mọ̀ pé inú àwọn ẹ tún mùsùlùmí kẹ́lẹ́ máa so. kejì ẹ máa wò ó sẹ́ẹ̀ so nǹkan tó fọ́ọ̀nì ni pé so táwọn ìbá di tán á tún ṣí ilẹ̀ aláàkàn fi àwọn èèyàn wa play ball ni ẹ kẹ́lẹ́ kejì náà. Sahih Bukhari 1899 narrated Abu Hurairah. àbúrò yẹn á tún gbé wa débẹ̀ pé bàbá olólóńgbò Allah Messenger said, alámẹ́sẹ́njà wípé when the month of Ramadan starts, ó ní tí oṣù àwẹ̀ bá ti bẹ̀rẹ̀ the gate of hell are open and the gate of heaven are open and the gate of hell are closed. ó lóun máa ṣí ilẹ̀kùn àlùjọ náà lẹ́hún lọ́wọ́ àfáàfin máa sọ fáwọn èèyàn pé ẹ̀yin tẹ́ bá kú lásìkò yìí àlùjọ náà lẹ́ ń lọ o ẹ má ẹ̀kọ́ gbé yín mọ́ra irọ́ lọ́n pa o ó lóun máa wá ti ilẹ̀kùn inú náà mò ń gbọ́ And the devil are chained. ó lóun máa so ṣàìtàn mọ́lẹ̀ so tálà bá lè so ṣàìtàn mọ́lẹ̀ fún 1 month kí ló dé tí ò so mọ́lẹ̀ títí ayérayé á tún wá ṣí ilẹ̀ ẹ jí ẹ̀yin èèyàn wa o. Lọ́wọ́ báyìí ó ti gẹ́gẹ́ bí so ẹ mọ́ ṣe ní ó ti so mọ́ àwọn bàbá olówó mùsùlùmí, èkó ó ti ká kà tilẹ̀kùn fún wa pamọ́ ń sìn mọ́ imú yín. Ẹgbẹ́ òsókè tó láyé. gẹ́gẹ́ bí tí bàbá olówó èkó kà fún wa ń sìn ìwọ tó wà ní comment section tó jẹ́ muslim wà á máa wà bá tà wà lókè pé ṣètánì ló wà pẹ̀lú wọn tá fi ń ṣe nǹkan ṣe wọn náà ti so ṣètánì mọ́lẹ̀ tání wá ń kún wa lọ́wọ́ báyìí so a jẹ́ pé gbogbo gíní yẹn story ni wọ́n lọ jalè wọ́n pààyàn ní àná wọ́n lọ pààyàn bìkan ta ló sìn wọn lọ èmi fi ń sọ fún mi pé àtàlà àti ṣètánì kankan náà ni òye so ok bó ṣe ń wo bẹ̀rẹ̀ sí wọn ní iṣẹ́ ṣètánì ló ń kún wọn lọ́wọ́ pẹ̀lú nǹkan ṣe wọn náà ti so ṣètánì mọ́lẹ̀ ó yóò béèrè lọ́wọ́ àǹfààní pé ìjọ tí ramadan wọn ti ṣiṣẹ́ mà kò yẹn ṣiṣẹ́ ń bẹ̀ mà story. ẹ ṣé bàbá wa so tá a bá rí àwọn tó fẹ́ fi islam lẹ̀ lálẹ́ ẹ̀kọ́ jẹ́ ká mọ̀ so sista Mickey Mary àti sista Adéṣẹwà tẹ́ bá ti fẹ́ gba ṣàádà tẹ́ fẹ́ fi islam lẹ̀ jẹ́ ká mọ̀ ẹ lè ṣí máìkì yín ẹ ṣí gbòǹgbò yín ṣé wà ń bẹ̀ sista Mary Mo wá rí báyìí. so báwo ni ṣé ẹ̀yin fẹ́ dúró nínú islam àbí ẹsẹ̀ yín ti ń gbọ̀n torí àṣà àti ṣe lárúbáwá ni islam jẹ́ tẹ́ bá dẹ̀ fi islam Mr. lẹ̀ Isa Ahmed ṣe wà òun bẹ́ẹ̀. dẹ̀ ni ó máa dáa jù kẹ́ fi àwọn islam àbẹ̀. lẹ̀ so ok sista afa kan Mary kí lẹ ti ń rò báyìí Mi tí bọ́ ẹsẹ̀ yín ti ń gbọ̀n díẹ̀díẹ̀ ẹ má wọrí tẹ́ bá fi máa wà bàbá pẹ̀lú wa bí ìbéèrè ọjọ́ ẹsẹ̀ mélòó kan ẹ ẹsẹ̀ máa mi fi ò gbọ́ islam ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú. àwa pẹ̀lú yín. Nípa títí àwẹ̀ tẹ́ sọ yẹn ṣebí wọ́n sọ pé àwọn onífá náà máa ń gba àwẹ̀ wọ́n dẹ̀ máa ń tó ṣe ní àlùwàlá. ẹ máa irọ́ nǹkan tá a máa lásán sọ náà gbogbo ẹ̀. nìyẹn ìyá wa ó dàbí ẹwéde tẹsán yẹn àlùwàlá ó dàbí ìrun kíkí ibo ló ti wá àwọn sábíà ni wọ́n máa ń kírun ẹ bá dẹ̀ wò náà nípa bí akọ́ forí balẹ̀ náà àwọn kírísítẹ́nì ká mọ̀ tó wà ní bí Ethiopia wọ́n máa ń forí balẹ̀ bọ̀ ó yàtọ̀ sí ìrun táwọn sábíà àtàwọn mùsùlùmí ń kí lé ní kò sí nǹkan tó ń jẹ́ àwẹ̀ nílẹ̀ Yorùbá kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ ìrun kíkí lọ́dọ̀ wa bẹ́ẹ̀ sọ́nsìn bí àpẹẹrẹ lọ́rẹ̀ẹ́ yìí kan ìtẹ̀lé lọ fún ìṣẹ̀ṣe pé àwọn eléégún kan wá ń kírun Bẹ́ẹ̀ni. tẹ bá rí nǹkan tó ń ṣe bí àwọn ènìyàn tí wọ́n jẹ́ muslim tí wọ́n dẹ̀ kàn tó ń ṣe àṣà àti ṣe ilé wọn ni kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣẹ́gẹ́tì ẹ ṣe. Kódà. so Muhammadu tí wọ́n ń tẹ̀lé ṣe rò bóyá ó ní ṣe rí kankan tó ṣe subhanallah. Ṣé mo rò pé àfàtẹ́ bá ní ẹ lè sọ fún wọn ṣé Muhammadu ṣó gbélé ayé ṣe nǹkan dáadáa kankan tẹ mọ̀ tẹ kàn lè sọ good example ẹ mọ̀ tẹ bá tiẹ̀ máa tó tẹ̀lé yàn á jẹ́ tó níwà dáadáa tó ní iṣẹ́ dáadáa tó ṣe láyé ṣe rò bóyá Muhammadu ní ìwà gidi tó ṣe àbí kí lẹ rò. Ànábì one sọ̀rọ̀ other àlàyé one other ọ̀pọ̀lọpọ̀. thing tí mo fẹ́ olówó èkó tí mo fẹ́ kí Mickey Mary mọ̀ ọ̀kan tó lọ ní pé Allah kò kí ń ṣe Ọlọ́run torí wọ́n máa rò bá Allah lọ́lọ́run lóòótọ́ Allah kò kí ń ṣe Ọlọ́run. bẹ́ẹ̀ sista Mickey mo wà ń bẹ nítòkì ń ṣe. And ṣé ẹ̀dẹ̀ ti understanding pé tá a bá fẹ́ na obìnrin nínú Islam lára example tí Muhammad fi lélẹ̀ ni pé a lè fún wọn ní ìṣẹ́ ìkúùkù láyà tàbí ká fún un ní fàyà ó ti yé yín so kì í ṣe tí aṣọ ó yé yín so dára tí Muhammad náà tó mọ wa náà nìyí a lè gbà ń ṣẹ́ láyà gbì tàbí ká fún un ní fàyà kẹ̀kẹ́ yẹn kó fẹ̀yìn gbàrò ògiri straight so bó ṣe jẹ́ nìyẹn ìyá wa. Kódà mo sì tún máa padà wá lọ́jọ́ mi bọ̀ ẹ jẹ́ kí n lọ ná. ok so ẹ lọ bọ́ wọn fún àyín kẹ lọ bèrè ẹ jọ tẹ bá ń padà bọ̀ ẹ gbé àáfàá yín dání òun ló máa make sense tàbí ṣé ìkì yín ṣe get òun ló máa make sense dáadáa ṣe gbọ́ tẹ bá ti fẹ́ wá ẹ ṣe. ẹ̀rùn sista Adéṣẹwà lè ṣe máìkì yín táfààyàn náà tó dáhùn so àfààyàn máa lè dáhùn gbogbo ẹ̀ pọ̀. ẹ kalẹ̀ o
ẹ káàbọ̀ àfa adéṣẹwà ń bẹ̀. Yes, akọ àtàárọ̀. À ń bọ̀ àfa adéṣẹwà ń bẹ̀ àbí a ti send invite yẹn lè tẹ òkè tẹ bá ṣì wà pẹ̀lú fún yín ó lábẹ́ ní kí n máa síbẹ̀ o àfa ẹ̀gbọ́n sókè. Ẹ kalẹ̀. Kálẹ̀ o. Akọ àti àárọ̀. Yes, sir. Ustaz Alhamid Akinyo. Ọmọ tó lágbára kẹyìn. Àfà ẹ káàbọ̀ àfà mo fẹ́ wo orúkọ yín ni àfà ẹni afẹ́ àgbà so ẹ kálẹ̀ so akàntí ẹ̀ wo ni pé ẹjọ́ ṣe lè sọ dáadáa tí Muhammadu ṣe fún wa so kẹ́tì ẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ̀ torí pé nìkan tẹ́gbọ́ yóò lágbára kẹ́yìn lè tún gbéṣẹ́ àná bẹ̀rẹ̀. Kẹ̀rí ṣe ibi tí mò ń kàn lọ nìyẹn. Ẹni kò sí ti ń jẹ́ ìrun kíkí ní inú Ifá àbí? Bẹ́ẹ̀ni. Kò sí nǹkan tó ń jẹ́ ìrun kíkí nílẹ̀ Yorùbá so bí a ti sọ báyìí bí ó máa yé yín. Ok, kò sí nílẹ̀ Yorùbá. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ so ẹni sùúrù ẹ jẹ́ káfà ìnà ìfẹ́ ìṣètàn so kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ìrun kíkí àwọn sábíà ló ní. Nínú Fá kọ́nà kò sí nínú Fá. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ so. Ẹ bá ń kí Ifá òtúrọ̀rùn méjì. Ẹ̀yin ní kẹ́kì ìbẹ́yìn ni ẹ mọ Ọ̀fà náà ó yẹ kí. Ẹ kì náà ìbẹ́yìn sọ̀rọ̀ kan ẹ̀ tó ń ṣe ṣáà ṣe kọ́mẹ́dì. Ifá òtúrọ̀rùn méjì ní kútúfọ́ Allahu Oòduà Allahu. Ok ẹni sùúrù àfà ẹni sùúrù so ṣé Yorùbá ní abẹ́ kì í ṣe Yorùbá? Yorùbá ni mí. So kí ló ń jẹ́ òtú Allahu so ẹ sọ fún wa ní Yorùbá ká lè mọ̀ nǹkan tẹ́ ń sọ. Àti kútú fún Allahu. Ẹnu ẹ̀yẹ́ kàṣẹ́ lẹ́yìn fún ọmọ àlejò Yorùbá kí ló ń jẹ́ òtú Allahu lédè Yorùbá ẹ̀wọ̀n bí Yorùbá làwa ń sìn. Yorùbá ni yín àbí? So kí ni ìtumọ̀ òtú Allahu so àwa fẹ́. Gẹ́gẹ́ bí Nífà tó sọ bó ṣe sọ́njọ́ tí ń sọ. Ẹni sùúrù náà Yorùbá làwa ń sìn ẹnu àfà ẹ̀ máa gbà àfà ẹ̀jẹ̀ sọ fún yín ó dàbí kí sọ fún pé kéwù kan wà ń sìn kí wàá fẹ́ ka kéwù yẹn kí wàá máa ní Bismillahir Rahmanir Rahim Alhamdulillah mo fẹ́ lọ jẹun tó bá ti débẹ̀ kó jókòó ẹ máa bèèrè lọ́rùn pé ṣé Quran náà ló ń kà yẹn so ẹ sọ fún mi pé òtúfọ́ Allahu so ẹ tún fún wa kó yé wa Yorùbá làwọn ń sọ ń bí àṣọ lágbáwá so no àfa ẹ má ti padà ẹ padà kútúfọ́ Allahu lẹ sọ so ẹ ṣàlàyé fún wa kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọbẹ̀ ẹ ti ń. Iná dédé bí mi ṣe gbọ́ yé nígbà tí wọ́n sọ àfa ẹ máa gbọ́ ẹ jẹ́ sọ́ba yìí máa ń ṣe mí báyìí ẹ máa gbọ́ àfa ẹ jẹ́ sọ́ba yìí máa ń ṣe mí báyìí ẹ pé kò sí ẹni kóhùn kó lè máa ka tàbá ń ka Lárúbáwá àbí Gẹ̀ẹ́sì èmi máa ń tu ní Yorùbá torí àwọn èèyàn wa Yorùbá ni wá so adẹ lọ́wọ́ èèyàn wa kan náà tí wọ́n bí sílùú òyìnbó tó jẹ́ pé Gẹ̀ẹ́sì ni wọ́n gbọ́ so àfẹ́yọ wọn lẹ̀ láṣẹ ń ṣe bẹ́ẹ̀ so ètò wa ń sìn tó dálé lórí pé fáwọn Yorùbá wa náà ni tẹ bá fẹ́ ka ẹ fẹ́ kí fáàkùn fún wa ń sìn ẹ kì í fún wa lédè Yorùbá kò sí àṣẹ Lárúbáwá lọ fi so tẹ bá lè ṣàlàyé fún wa ní Lárúbáwá ni mò ń sọ ní ìsìn. Bẹ́ẹ̀ ni ọba kan bẹ tí ń jẹ́ ọba ọ̀kan ṣoṣo. Ok ó yá àmọ́ tí ń gbé Yorùbá yẹn ọba ọ̀kan ṣoṣo ó yá. Oòduà Allahu. Oòduà Allahu èwo tún lò Oòduà Allahu kò yé wa. Ọ̀lẹ́lẹ́kí. Àfa ẹni sùúrù ẹ tẹ bá ti sọ ibi tí ò yé wa máa bèèrè èwo tún ni Oòduà Allahu ẹ tún yẹn náà fún wa. Kan ti wà báyìí Oòduà Allahu àbó Oòduà lẹ́ ń sọ ní OPC. No ẹ jẹ́ kó ṣe tán ẹ jẹ́ kó ṣe tán ẹ jẹ́ káwọn ti kàn kí ni mo mọ̀. Àfa ẹni afẹ́ èwo l'Oòduà Allahu ẹ ṣàlàyé fún wa náà. Ṣé ń gbọ́ mi olówó Èkó? No àfa ìmọ̀ gbọ́ngàn tẹ́mi fẹ́ lé ẹ kàn ṣàlàyé fún wa èwo ní Oòduà Allahu. Ẹ ṣe sùúrù ṣe rí ìṣẹ̀ṣẹ̀ tẹ́ ń sọ nípa rẹ̀. So mo kí gbogbo ẹ̀yin tèmi lórí ètò wa gbogbo yìí ló mọ báyé ń ṣe ń bí pé ẹni sùúrù a fún yín ní táìmù gan bá a pé ẹ lè lò nípa Islam la máa ń sọ ń bí ìgbà tí wàá fẹ́ lọ kí Ifá àgbélẹ̀rọ kan tá a mọ̀ pé wọn kan wọn lọ kọ sínú ìwé ẹ̀gẹ́ àwọn tó jẹ́ Muslim tó ṣàfihàn dandan ìkan náà ni wá tó fẹ́ ti gbogbo nǹkan yẹn mọ́ wa lọ́rùn bó ṣe ti Allahu mọ́ wọn bàbá wa lọ́rùn pé Allahu náà lọ́rùn Elédùmarè náà lẹ́ lọ ṣe sínú ìwé so ẹ bá dẹ̀ pàdé owó àwa báyìí kò sí bẹ́ẹ̀ ṣe lè gbọ́ wọn gbẹ̀gìrì yẹn wá a máa sọ fún yín kẹ́ ṣé bó bá ṣe wà so nílẹ̀ Yorùbá ẹni tó bá fẹ́ sọ tí ó bá ti ń ṣe èdè Yorùbá tó jẹ́ Lárúbáwá kò ń ṣe tiwa ṣẹgẹ́tì odù Lẹ́kì ọ̀lẹ́lẹ́lẹ́kì odù Mẹ́kà odù Kàbá gbogbo yẹn tẹ́ bá ti wà láàrin ara yín ẹ lọ máa kì so ẹ ká bọ́ sórí ètò lọ ẹjọ́ nípa Islam là ń sọ ń bí àti entertain yín tó ẹ ṣe. Olówó Èkó tí ìbá ní ṣe mistake mo ti gbàgbé n tó padà bẹ̀rẹ̀ ẹsẹ̀ fáyì tí wọ́n ní wọ́n bí bàbá yẹn pé bo ni bàbá ń lọ bàbá ní bàbá kọ́ jí. Àfáà bàbá ń lọ sí Mẹ́kà ni a ti sọ fún pé a ti padà sórí ètò wa nípa Islam là ń sọ ń bí bàbá wọn bí tí bàbá ń lọ bàbá Abraham ló ń lọ sí Kàbá ẹ lọ máa bá ẹ lọ bá ń Kàbá ẹ jọ so Amadélékè ẹ máa kọ́ ètò lọ ẹ máa ṣètò lọ ṣẹgbẹ́ àmọ́.
ṣé àfa question béèrè lọ́wọ́ yín Ahmed sáà náà lè béèrè question lọ́wọ́ yín sáà náà lè béèrè question ẹ lọ́wọ́ ṣe yín. sùúrù àfa ẹni ìbéèrè tá a fẹ́ béèrè Náà nípa ìsìláàmù ni ṣe Ramadan lecture là ń ṣe tó bá ti kó nínú nǹkan tá à ń ṣe Ramadan níbi lecture báyìí náà ni. àmọ́ ó ti yé yín àfa so nǹkan tá a rí ni pé nínú Islam a rí wípé bàbá lè bọ́ ọmọ ẹ̀sùn ìyá àkọ́kọ́ nínú Islam Muhammadu kò ṣe nǹkan ẹyọ kan báyìí nǹkan ẹyọ kan báyìí Muhammadu ò gbé nǹkan tó da ẹyọ kan báyìí ṣe rí gbogbo nǹkan tí ò dá láyè ni Muhammadu ṣe lọ́dọ̀ tí yín pẹ̀lẹ́ rí so tẹ́yìn bá wá lẹ́rìí kó lọ́dọ̀ ṣe tí nǹkan yín tó da ẹ̀yin lè dá bóyá kẹ́ ẹ sọ àṣọ nǹkan dáadáa márùn tí Muhammadu gbé jáde ṣe ká ti bẹ̀yẹ bẹ̀rẹ̀ àfa padà fún mi táìmù. ká tún fún yín táìmù ni àfa ọ̀lẹ́lẹ́kí fẹ́ lọ wo mo gọ́gùn fẹ́ ni respond sẹ́nìkan ní nǹkan bá mi sọ ní ìṣòro ní ọ̀lẹ́lẹ́kí ìdáhùn tí ok ẹ fẹ́ yẹ ṣẹ́wó fún yàn kan àfa oníjàlábì ni ọ̀lẹ́lẹ́kí ara o so wọ́n ń àfa bá wọn bì kan náà ẹni ok àfa tó ń tẹ yẹpẹ ni ẹ má bínú ọ̀lẹ́lẹ́kí àfa ọ̀lẹ́lẹ́kí ẹ ṣí máìkì yín ẹ sọ dáadáa tí Muhammadu ṣe fún wa kólé aláwò Ṣàngó aláwò Ọbàtálá aláwò ẹ ṣí máìkì yín kẹ sọ dáadáa tí Muhammadu ṣe fún wa àbọ̀ tí múnà tẹ̀yìn náà lọ odùlẹ́kí so àfa àrùn retí à ń gbọ́ yín o ẹni ọ̀lẹ́lẹ́kí afẹ́ mo wà pẹ̀lú yín but ẹ sọ dáadáa tí Muhammadu ṣe fún wa àfa mi ò sí lẹ́ni tí ó lè máa sọ̀rọ̀ ń community yìí. ẹ fọ orí ẹ̀ mọ́lẹ̀ jàre sẹ́ẹ̀tì ọmọ làbíbù ni Pẹ̀ládùn oṣù káyè. ó ti Pẹ̀ládùn wé oṣù òṣùpá káyè sórí àfà. orí tí It's ti mú okay. orí ẹ̀ ṣe orí bí ti mú ìwọ ló send request abẹ́ẹ̀rí ni ṣọ́pì ẹ̀ ń bí ó ga o. náà ògbólẹ ṣé ń gbọ́ mi báyìí ọyà dáadáa márùn tí Muhammadu gbélé ayé ṣe ọyà ẹgbọn sókè àfa márùn ànábì ṣe dáadáa tó pọ̀ gan ṣé ń gbọ́ mi ó ṣàkọ jìyà. sọ pé àgbọ̀ ànábì yín náà o jẹ́ kó yé wa ànábì ni wọ́n gbé òun dìde láti wá pé wà dáadáa ni ànábì ṣe àwọn ìwà tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀kan nù rẹ̀ òun náà ni fífi Ọlọ́run mà wá àmọ́ gan ṣé ń gbọ́ báyìí nísìn òun ló jẹ́ ká mọ ẹni tó yàtọ̀ àti ní tí ò tọ́ ní tó tọ́ àti tí ò tọ́ ànábì wa Muhammad ni ṣé ń gbọ́ mi báyìí ní ìpín tí wọ́n fẹ́. go explain táyà o àfa ètò ti lọ ẹ̀yin mùsùlùmí tẹ́ bá wà ní comment section tẹ́ bá ti send request so ẹ ṣe hi àfa tẹ́ bá ti lọ àgbọ̀ yín mọ́ o tẹ́ bá ti fi lè kó lórí TikTok àgbọ̀ yín mọ́ bóyá ẹ mọ̀ so ẹ̀yin mùsùlùmí tẹ́ bá ti send request tẹ́lẹ̀ ẹ ṣe hi so ẹ̀yin yẹn wọn lẹ̀ ti rí yẹ so àwáwí gbogbo àwọn nǹkan tí kinní ní ìsìn báyìí wọ́n ti ti ṣàìtàn àfa ti lọ wọ́n ti ṣàìtàn wọ́n ti tì mọ́ alákọ̀ọ́kọ́ ti tì mọ́lẹ̀ báwọn ti chain ẹ̀ mọ́lẹ̀ ṣé ẹ̀dẹ̀ mọ̀ kì í ṣàìtàn tí wọ́n kí wọ́n chain mọ́lẹ̀ yìí ṣé ẹ mọ̀ kí inú àwọn mùsùlùmí ló máa ń sùn mọ́júmọ́ so bí wọ́n ṣe chain ẹ̀ yẹ báyìí Allah ti chain ẹ̀ ó ti chain ẹ̀ mọ́ imú àwọn mùsùlùmí so ẹ máa rí pé ẹ̀sìn yẹ kò bọ́ pọlọ mu so nǹkan tó ń sunú mú wọn lójoojúmọ́ tí wọ́n ti sun mọ́lẹ̀ mọ́nu mú ṣé ẹ̀ẹ́dẹ́ kó máa tọ̀ ó máa fi tọ̀ pamọ́ sínú mú ni so ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe o ẹ jẹ́ kí n gbé àwọn tó ti ṣe àyè tó ṣe díẹ̀ so ẹ jẹ́ kí n gbé àwọn àyà kan náà wà ká gbàbẹ̀ yẹ wọlé. Kẹ́ ẹ máa bá wa béèrè lọ́wọ́ àwọn àfáà yín tó rántí ń sá báyìí wọn ní tán fẹ́ defend tẹ́ bá káwọn ọmọ mọ́sálásí tẹ̀sí ẹ bá wa bí wọ́n pé ẹni wọ́n ti de Sàtánì mọ́lẹ̀ ta ni ń hùwà bí àwọn tó wá hùwà bí nínú ààwẹ̀ ta ni ń kọ́ àwọn èèyàn ṣáláà ló ń kọ́ wọn ni ta ló wá ṣe èèyàn ọpírẹ́tì inú ààwẹ̀ àwọn èèyàn ń gbéyàwó níyàwó lọ́ọ́ bá sùn ta ló kọ́ wọn àwọn èèyàn ń pààyàn ta ló ń kọ́ wọn nínú ààwẹ̀ náà ni o so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sì ń ṣe iṣẹ́ tẹ́ ẹ pè ní wàá Sàtánì wọ́n sì náà ti de Sàtánì mọ́lẹ̀ ẹ bá wa bí wọn ẹ jọ̀ọ́ oye so ẹ bá wa bí wọn ṣóyè so lẹ́yìn àìpọ̀ àwọn afá ti dé brother D bàbá wa D Alhaji D king ẹ kalẹ̀ uncle D ẹ ló ṣe D Baba nìyẹn ò sí King, bẹ́ẹ̀ ni Baba King ẹ̀ sí ń bẹ̀ ni. ó dàbí jíìnì ò sí ń bẹ̀ bóyá ká láàárín ẹ̀mọ́ kábà. àti tán máìkì ni dín ẹ̀rù ń bà wọ́n ní kò easy ẹlẹ́ káàárọ̀ bàbá King gan àgbọn tó ń sọ ẹlẹ́ káàárọ̀ Bàbá tó sì ti ń sọ̀rọ̀ ẹ káàárọ̀. mo fẹ́ kí ms bàbá pé wọ́n kúṣẹ́ o. àwọn náà kí Hello?
Akin. torí èmi látìgbà tó ti bẹ̀rẹ̀ tí a ti bẹ̀rẹ̀ program tó ti máa ń sọ̀rọ̀ lórí TikTok yẹn èmi máa ń ṣépè fún wọn tẹ́lẹ̀ mi ò ní parọ́ mùsùlùmí lèmi o mo máa ń ṣépè fún wọn ni ṣé ń gbọ́ nǹkan tí mo ń sọ ẹ má bínú o ṣé ń gbọ́. À ń gbọ́ yín, à ń gbọ́ yín à ń ms gbọ́ ń yín sanra àwọn sí i. ìgbà tó wá tó láti bí ìjẹta sí ìjẹrin wáyé gbà kíní yẹn ń lọ lemọ́lemọ́ lórí fóònù torí bá bá ṣe sọ̀rọ̀ èmi ò kí ń fọkàn bá lọ bá ti gbọ́dọ̀ ìbámu ní irọ́ náà ń pa ìgbà tó wá di àná mo ń lọ ṣọ́ọ̀bù wọn á dúró níbi kan máa wò pé gbogbo nǹkan tí ms bàbá ń kà yìí kò ń ṣe ms bàbá ló kọ́ náà ṣe bí ìwé wa ló gbé tó kà fún wa táwa gangan yẹn tí ó ṣe ms bàbá ló kọ́ kí ló dé táwọn afáwa ò ká gbúrú kíní fún wa tẹ́lẹ̀ in fact láti bí ìjẹta sáà náà báyìí ń ṣe èmi nípa fún yín káwọn oníṣẹ́ ṣe máa múra kalẹ̀ ni o èmi ń bọ̀. ẹ jọ ẹ apologize ẹ fún kọ́kọ́ ms baba apologize fún ẹ apologize fún ms baba. ẹ má bínú gan wàhálà ẹ má bínú gidigidi ọlọ́mọ mọ̀ gbé Mr. Prince Mr. Prince Suratu Elepe Mr. Prince nǹkan tá a máa ṣe lélẹ̀ ẹni sùúrù Mr. Prince nǹkan tá a máa ṣe lélẹ̀ Prince nǹkan tá a máa ṣe rèé ẹlẹ́ tí ń ṣépè tẹ́lẹ̀ so àwọn òbínú so bẹ́ẹ̀ ṣe já yẹn kí ni nǹkan tẹ wá padà gbọ́ tẹ fi wò pé nǹkan yìí òótọ́ mà ní kí ni nǹkan tẹ wá kí ni ẹ sọ nǹkan yẹn gangan kọ́mọ ẹlòmíín náà tó fẹ́ já wọn náà lè kí ni nǹkan náà. program yìí tí mo gbọ́ lánàá last tẹ́ ń sọ̀rọ̀ nípa àwẹ̀ nípa àwọn tán gba àwẹ̀ bí ànábì ṣe darapọ̀ mọ́ wọn tó ti sọ wá di ẹni tó ń gbàwẹ̀ yẹn ibẹ̀ lójú mi ti là pátápátá mi ní parọ́ fún yín. tó báyìí ṣé àwọn ọmọ yín wà nílé kí ó. àwọn èmi ọ̀hún lọ́lé kéwù èmi kọ́ mọ́ mi lọ́lé kéwù láti dáadáa tẹ́lẹ̀ náà kí ló kàn mí. so orúkọ tẹsán wọn mọ ṣé orúkọ lárúbáwá ni. Adéyẹmí lárúbáwá ni mo sọ wọn bẹ orúkọ tí mi tẹ máa ọmọ mi lára Adéyẹmí ọ̀rọ̀ Adéyẹmí ni. ẹ máa gbọ́ tó bá jẹ́ pé nínú orúkọ tẹsán wọn nílé ìwé wọn orúkọ lárúbáwá wà ń bẹ ẹ lọ sí local government yín tẹ bá bá wọn sọ wọn máa bá yín yọ orúkọ yẹn kúrò nínú torí ẹ máa gbọ́ nǹkan tá a fẹ́ ṣe ń sìn lélẹ̀ a fẹ́ kó jẹ́ wíwìn fún gbogbo yín wa tẹ bá ti fi Islam múlẹ̀ ẹ rí àrídájú pé ẹ yọ orúkọ yẹn kúrò nínú gbogbo nǹkan tẹ bá ń lò ìdí ni pé àwọn ará bíi wọ́n fẹ́ máa kà wá kún ara wọn tó bá ń ṣe sẹ́ńsọ̀ tẹ bá yìn lórúkọ yẹn tó bá ti rí Habibu Abdullahi ẹ máa gbọ́ ọ máa kà yín mọ́ Muslim ẹ lọ máa yọ àwọn orúkọ yín kí ẹ máa fi orúkọ Yorùbá sí kí wọ́n lè máa kọ́ lè mọ̀ pé kò sí yín ọ̀kan tó ń ṣe Islam. ní alẹ́ àná gbà tán ká sáà mú lọ orí mi ò lọ. tẹ́tí wá stop Ramadan ẹ má jẹ́ kán sọ yín dalábọ̀ ara o. èmi ò fọ́lọ̀ ẹ̀ mọ́ tẹ́lẹ̀ náà. tẹ́ bá ti ń gbàwẹ̀ ẹ máa padà dalábọ̀ ara ni o. ẹ mọ nǹkan tó jẹ́ kọ́kàn mi sí pátápátá nǹkan tó jẹ́ kọ́kàn mi sí ṣé program tẹ ṣe lálẹ́ ní àná yẹn àfẹn tó bá fẹ́ pa irọ́ ẹ pé àfa kan lọ mú program kan wá tó lọ mú ẹ̀rí kan wá tó sọ pé ìbá ti ṣe Kaaba kí ànìkan tó dé àwọn mẹ́jọ kan ló kọ́kọ́ ṣe Kaaba tó ń pa àwọn ìtàn tó ń pa ìtàn tí ò lẹ́rìí in fact mo kàn tẹ gbọ́pọ̀lọ́ mi kalẹ̀ báyìí lálẹ́ àná mo kàn ronú pátápátá pé kó tó di pé wọ́n mú ẹ̀sìn wá Nàìjíríà ó sàlẹ̀ ṣe táwọn bàbá wa ń ṣe ẹ̀sìn Islam yìí kí ló dé tí wọ́n rí gbé wọlé Ìgbò torí tí wọ́n máa ń ṣe nílẹ̀ Ìgbò ṣe ẹni ẹ̀dẹ̀sẹ̀ mú wọbẹ̀ ni wọ́n rí mú wọbẹ̀ kí ló dé táwọn fi brain wash wa nílẹ̀ Yorùbá tán in fact láti àná báyìí mi ò ní parọ́ mi ò tẹ mọ̀ nǹkan tí mo kàn tẹ fẹ́ sọ ojú kan tì mí ni tí n bá rí ẹ̀yìn tó bá sọ̀rọ̀ báyìí mi ò tẹ mọ̀ nǹkan tí mo tẹ̀lé sọ lẹ́gbẹ̀ẹ́ wọn kọ́nà sànú ni o wọ́n ti brain wash wa nílẹ̀ Yorùbá o wàhálà ẹ̀sìn yìí kò ń ṣẹ̀sìn wa ó jẹ́sẹ̀ wá ní láti ní lójú pátápátá pé kọ́ṣọ̀ ibì kan kọ́ṣọ̀ ìlú yẹn náà gbé wá fún wa ń lu yìí pé ká máa ṣe. mo ló dàbí pé kéwù náà ṣe bẹ kéwù. àáfàá tó bá fẹ́ parọ́ ló máa sọ pé gbogbo wọn rí òtítọ́ tẹ̀ ń kà kó dá sẹ́yìn lẹ́kọ̀ọ́ Quran kó dá sẹ́yìn lẹ́kọ̀ọ́ hadith. mo ní ṣe bẹ́yìn náà kéwù ẹ kéwù náà ṣe bẹ́ẹ̀ lọ́lé kéwù. bẹ́ẹ̀ ni. mo ti rántí yín gbà yẹn tẹ máa ń bá a fa bíbà yẹn náà try o. èmi máa ń ṣe pé tẹ bá wo kọ́mẹ́ǹtì mo máa ń sọ̀rọ̀ tí ó dáa gbẹ̀gbà tó wá di láti wá bí ọjọ́ mélòó àmọ́ wá gbọ́ pọ̀lọ́ mi kalẹ̀ pé èèyàn gbé ìwé mi ó ń ka nǹkan tó wà nù rẹ̀ fún mi mo wá ń bù nígbà tó yẹ pé nǹkan tó tú yẹn èmi gan mi ò lè rí tú sí nǹkan mi nǹkan tó tú náà ni màá tú tó wá ni mo wá ń takò sí kí ni mo ń takò sí èèyàn gbé nǹkan wá ẹ kọ nǹkan fún mi pé ànábì ṣe báyìí ó ṣe báyìí inú ìwé mi dẹ̀ lẹ́tí ń kà ṣé àfàlẹ̀ ń ṣe tẹ́lẹ̀ ṣé àfàlẹ̀ ń ṣe ni. èmi ò sí sáfà o èmi ọjà lèmítà dèmí kàn máa kírun ni o kò sí nǹkan tó kàn bẹ̀ láfa ìgbà tí mo ti rí àwọn kẹtẹ mú wá tẹ̀ ń sọ yìí ọkàn mi ti sí pátápátá gbé ọmọ tí n bá fẹ́ máa parọ́ lóko kí n lọ bá àfa kankan fi hàn pé ẹ̀yin náà kà kínní kò sí nǹkan tó fẹ́ sọ ẹ má bínú mo fẹ́ béèrè béèrè kan ẹjọ mo fẹ́ béèrè béèrè kan ẹ má bínú nígbà tẹ̀yin kéwú ẹ kéwú oyè yín ẹ dẹ̀ rí pé nǹkan tó ń tú yẹn náà ni nǹkan tẹ̀yin náà mọ̀ pé kí tẹ̀yin náà bá fẹ́ tú bẹ́ẹ̀ lè ṣe máa tú mo ń bọ̀ ẹni sùúrù mo fẹ́ béèrè béèrè ni ẹ gbọ́ mi náà mo ní nígbà tí ẹ tí kú nínú Islam yẹn
tẹ́ bẹ́ẹ̀ ẹ ni dẹ̀ mọ̀ pé n tá à ń tú lókè yìí gangan náà lẹ́yìn náà máa tú gẹ́gẹ́ bí ẹ ṣe kéwù kí ló mẹ́mìí yín wá takò pé àwọn ẹni yẹn ń sọ aburú ń pa Islam nígbà ìgbà yẹn. tán tún fún wa yẹn ọkàn wa ò lọbẹ pé ẹ pé ọpọlọ wa ò sí ọpọlọ tèmi ò sí mi ò ní sọ tẹlẹ mi ọpọlọ tèmi ò sí nígbà yẹn pé torí báyìí ṣe tú tí mo ṣe tó kílẹ̀ yìí kò ní kílẹ̀ fún wa nígbà tó bá tó máa kàn tú lólógere lọ fún wa báyìí ìwà tí mo wá rí gbogbo àwọn nǹkan tẹ́ wàá mú wá èmi náà wá wọnú mọ́sìkì tí mo wá rí sọ̀rí Buhari kan wá bẹ fọlú mu wá ó wá láwọn ibìkan tí mò ń kà tó yẹ pé mo wá nítorí nǹkan tó jẹ́ kí n lọ kà yẹn gangan ni pé ibi tí wọ́n sọ pé Àìsà ó fẹ́ ní ọmọ ọdún 6 torí gbogbo bí mo ṣe ń ṣe Islam mi ò kà á kún tẹ́lẹ̀ tí n bá gbọ́ tí wọ́n bá sọ máa ní irọ́ ni ìgbà tí mo wá lọ tí mo rí gangan torí sọ̀rí Buhari ó wà ní mọ́sìkì tí mo ti kírun mo wá lọ mo kà á mo rí mo sọ pé so but òótọ́ afa ní àwọn àfa àtàwọn wá ń dìnnà afa rẹ̀ afa but àwọn èèyàn sọ pé ẹ ṣì post alhamdulilayi lè níbo wọn làwọn tí ṣe bá rí post wọn rí iná ṣe ń sọ̀rọ̀ wọn náà rí bóyá ní tí status. bá post ẹ bí èmi kan post ẹ pé bí a ti bá ti tajà tó ti bá délé àmọ́ pé nípa pé bóyá ẹ̀sìn yẹn ẹ wò báyìí báyìí ni o. ẹ prince nǹkan tó ń sọ nǹkan tẹ́lẹ̀ máa ṣe ní pé ẹ̀kan lè ní olúwa ṣeun orí yín ṣeun ṣẹ́gẹ́t wàláì gbogbo èdè lárúbáwá yẹn afẹ́ káwọn èèyàn wá jùlẹ̀ gbogbo àlá àdúlé yẹn ó ti mọ́ra ní díẹ̀ díẹ̀ ẹ̀rí nǹkan tó wà ní nǹkan tó ti mọ́ra ó ti kúrò nínú ọkàn tèmi pé mi ò ní parọ́ fún yín tí bá ń pa irọ́ màá máa sọ pé Allah ni ó ti sùọ́ nínú àwọn tó kọ́kọ́ ń sin Allah àti pé mi ti gbọ́ program yìí tí mo gbọ́ lánàá yẹn wàláì tàláì tó máa ní kí n fún yín ní mark nínú 1 million máa fún yín ní 1 million prince yẹn náà ẹ ni tún máa yìí fún lo yín. wà láìtàláì prince ẹ tún lo wà láìtàláì. ó ti mọ́ra ní ẹgbẹ́ tá bá pe wàláì náà àwọn iná gbọ́dọ̀ pé wàláì náà olè náà ni àfi ń sọ tẹ́lẹ̀ náà but ó ti mọ́ra díẹ̀díẹ̀ ni. ẹ máa try àti yọ kúrò ní ọ̀rọ̀ yín náà ni. díẹ̀ lẹ́nu àná sí ẹ ìjẹta jọ sí ni wò tún lè kú o. àfáà tó bá fẹ́ wẹ brọ́dà wa Prince sínú Islam padà wọn ẹ lè gòkè wẹ̀ wá mí ẹ o má lọ dín mú wá o tọ́ bá wọn wá lè dín mú wẹ̀ yín ẹ mí. gbọ́dọ̀ dá wọn lóhùn. Queen ẹ jọ wọn sọ ẹ nǹkan kan jẹ́ ẹ kí n sọ dúró fún yín hold on ẹ jọ bẹ́ẹ̀ ni bàbá Prince gbogbo lé wọn sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká pay attention sí wọn ní ẹni tó bá ti ń sọ wàhálà ẹ àwọn ti mọ̀ pé irọ́ náà ló ń pa tẹ́lẹ̀ irọ́ so náà ni ẹ̀yin èèyàn ẹ pay attention o gbogbo ohun tó wà nù Kùránì ẹ ní sùúrù ẹ bàbá máa gbọ́ gbogbo ohun tó wà nù Kùránì irọ́ ni látòkè délẹ̀ ẹ̀yin èèyàn irọ́ ẹ ni jí ẹ má sùn o. mega support lọ́wọ́ yìí báyìí ẹ máa ń tàn wá lókù irọ́ ni irọ́ gbà ní ẹ mọ nǹkan tó jẹ́ ẹ jẹ́ kọ́kàn kí mi n sí yẹn ṣàṣírí kan fún ẹ jẹ́ kí n sọ̀rọ̀ afa prince ẹ má bínú ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kankan ṣe é ní program tẹ́ ẹ ṣe lánàá ó mú àwọn pọ́ìntì kan tó yẹ pé ó heavy àwọn pọ́ìntì tó heavy tó yẹ pé kéèyàn bọ́ tán báyìí gan kó kàn lọ jòkó lé kó tẹ̀ má ta sẹ́sìn yẹn mọ́ nígbà tó jẹ́ kó yá jẹ́ kó yá pé àwọn kan ti ń sin ẹ̀sìn yìí wọ́n ti ń sin òrìṣà yìí kò ń sin ẹ̀sìn wọ́n ti ń sin òòṣà yìí òòṣà aláyẹn wọ́n ti ń sin tipẹ́tipẹ́ àwọn náà gidi sin ṣígidì àwọn náà ní ṣígidì òòṣà ní yẹn oṣàkọsà ṣígidì nísà àwọn náà kọ́ ṣígidì sìgìdì yẹn nísà àwọn náà kọ́ sìgìdì yẹn àwọn náà ní ṣe é mọ̀ pé àwọn náà ní àwọn náà kọ́ fúnra wọn tán sìn so ìgbà tí Muhammed náà tún wá dé ó wá bá àwọn tán máa ń pe Allah yẹn tán ń pe Allah yẹn torí gbogbo bẹ́ẹ̀ ní ṣe program yẹn lánàá ló yé mi ó bá àwọn tán máa ń pe Allah yẹn definitely òun náà Allah ara wọn kan náà nìkan náà ní gbogbo wọn wọn kàn wá fi ẹ̀sìn yẹn bí wọ́n ṣàwọn Nàìjíríà bíbá yẹn gbogbo nǹkan tẹ́ ṣe lánàá kò sí lè tí òye mi bẹ́ẹ̀ àfi tí mo bá fẹ́ parọ́ tí mi ò kàn fẹ́ sòtọ́ pé irọ́ náà pa tí bá sọ pé irọ́ lẹ́ pa níwájú àwọn èèyàn níta nínú ọkàn mi máa sọ pé àpòótọ́ náà sọ mi ò kàn fẹ́ sọ pé irọ́ ni o. afa ṣé ẹ mọ̀ di tí ó fi di slang pé wà láìtàlá irọ́ náà ni ṣé kí n sọ nǹkan tó à ń jẹ. àwọn àbókí máa ní bí Yorùbá bá ti ń sọ wà láìtàlá ní nà láì ló sọ. ṣé ẹ mọ̀ di ó ní pé wà láìtàlá ìyẹn ni ó ṣe é sáré búra jù tó ò ní rèsì kankan. bẹ́ẹ̀ ni o torí kò sí àwọn èèyàn dẹ̀ ti sáré bìlífù ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀. ẹ wo so àwọn èèyàn ti fi parọ́ gan-an wọ́n dẹ̀ máa ń jẹ lọ máa free so làwọn èèyàn kò sọ tó bá kúkú wà láìtàlá iná irọ́ náà ló wà tó ń tó ṣẹlẹ̀. mo ti sọ pé tí bàbá tẹ́ bá ti lè píìkì mi wọlé lálẹ́ máa rọra mi ò ní fọ́lọ̀ prógrámù yìí mọ́ torí mo ti rò tán bẹ́ẹ̀ máa kàn rà gbé sínú ọ̀gá pé èyí tán sọ yìí gangan ló ti tọ́ ilé bí àwa ṣe ní tiwa nílẹ̀ Yorùbá yìí bẹ́ẹ̀ làwọn náà ní tiwọn nílẹ̀ Arab àwọn àgbẹ̀ wá fáwa tó yẹ pé àwa náà ní àkọọ́lẹ̀ ìgbà tán gbé yẹn wá táwa náà tẹ́ndà ìwé yẹn síwájú wọn pé ẹ̀yin náà kà yìí tẹ́ bá ti ṣe òṣà yìí o ẹ̀yin náà ó ṣe báyìí ni o ẹ pé wọ́n máa gbé tiwọn padà lọ sílùú wọn bẹ́ẹ̀ ìgbà tó yẹ pé tiwa yẹn kò lákọọ́lẹ̀ níbẹ̀rẹ̀ òun ló fa tán ṣe rí bí gbé yẹn wọlé so nǹkan tí ò jẹ́ kémi tí mo rò pé eléyìí tẹ́ sọ yìí gangan lóòótọ́ ni pé torí èmi ti practice Christian rí dáadáa kò sí nǹkan tí wọ́n lè sọ fún mi ń pa yẹn kò sí nǹkan tó fẹ́ sọ fún mi tó bá ti gbé wá màá kàn wẹ̀ báyìí màá fẹ́ èmi practice dáadáa inú ẹ̀ mo dàgbà sí mùsùlùmí ni mi ò bẹ̀ ibi tí mo lọ gbé nígbà tí mo wà níbi ọmọ 10 years ibẹ̀ mo dàgbà sí ọ̀dọ̀ wọn mo máa ń tẹ̀lé wọn lọ church àmájọ ń lọ gbogbo kẹta ń ṣe gbogbo ìlànà ẹ̀ mo mọ̀ so tó máa sọ pé ìtì rọ́pọ̀ sí jù méjèèjì ẹ̀sìn méjèèjì yẹn àwọn náà ní irọ́ lámbà gbogbo àgbáyé àwọn náà ní irọ́ paraku náà wá pa fún wa ìwé méjèèjì yẹn wọ́n fi deceive wa Nàìjíríà ni. ẹ ṣe brother thank you ẹ ṣeun àbáyé dúpẹ́ okùn tó bọ́ kú lọ́rùn yín lánàá ẹ̀gbọ́n mi kan ẹ̀kọ́ déètì àná lẹ̀ o
déètì tí o kò bọ́ kò lọ́rùn yẹn kọlẹ̀ kò easy o. kò easy o tí mo fi tí mo àná yẹn kí tó jẹ alẹ́ ó máa tó nǹkan bíi 11 tó mú kẹsàn án ro ọ̀rọ̀ yẹn ni pé ìwé tẹ́ni yìí ń kà fún wa ìwé wa ni kò ń ṣe pé bóyá ìyẹn lọ ṣe wá níbì kan ìwé wa gangan èmi gangan tó wá sí òun wá bá ń bẹ̀ àtọ́dún tí mo rẹ̀ ti ń ṣe ojú mi ò lọ bẹ̀ rí torí iná àti ẹná kálẹ̀ kàṣà lọ́kàn wa máa ń lọ ọkàn wa yìí lọ bí tó jìnnà bá ń pín nǹkan báyìí ń bẹ wájú mo ti sí tán báyìí tó máa rí àwọn ọ̀rọ̀ gbàǹkọ̀ téèyàn gbọdọ̀ sọ gan kò ń sànẹ́bì gan kéèyàn kan sọ sí ọ̀rẹ́ èèyàn gan kéèyàn mọ̀ nípa ọ̀rẹ́ èèyàn gan èèyàn níbẹ̀ nìyẹn rìn mọ́ kátó àgbẹ̀ pé ní tíyàn ń tẹ̀lé ẹ ṣeun wọn kọ gba àwọn kan dáadáa pé èèyàn bá ẹrú sùn wọn ká mọ́ Prince àṣírí tú. èèyàn bá ẹrú sùn nínú yàrá ìyàwó rẹ̀ àwọn aká mọ́ ó wà ní kàtìkàtì àwọn ọdún téèyàn gbọ́dọ̀ tí ọmọ gbọ́ sí àyà wa bẹ́lẹ̀ Ànábì wa ní ẹ pa mí sílẹ̀ ẹ má pa mí síta ẹ pa mí sílẹ̀. ẹ jẹ́ kí n sọ kí n sọ fún yín ṣẹ́yìn tó ó rà pé tó bá ti ṣe àwọn ìwà àṣìṣe yẹn ló máa ń lọ ṣe kúránì ló máa fi ṣe ẹ̀rí fún wa. a ti sọ ti pẹ́ ẹ. ìgbà yẹn ni àyà gangan máa ń ìgbà yẹn ni sọ̀kalẹ̀. wáàyí máa ń jáde wáàyí máa jáde sábàbù nùzúrù máa tẹ̀lé tẹ̀síìrì àwa dé. Quran 33 verse 53 àbí kíni ìgbà tó ti ṣe sí náà ẹ̀ tán ló wá lọ mú Quran yẹn ló wá sí ló fi sọ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ibo lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ tí gbogbo àwọn ànábì tàdé ń gbọ́nu bíbélì ọ̀hún náà ọmọ àná Ọlọ́run sọ báyìí Ọlọ́run sọ òun ti wá jẹ́ pé gbogbo tó fi lò ìgbésí ayé bóyá ọ̀rẹ́ rẹ̀ kan ló máa wá ń parọ́ fún tí ò lẹ́rìí gbogbo nǹkan tó ń sọ tí ò sẹ́rìí tí ò sẹ́ni tá a lè fi sọ pé ẹni báyìí ló sojú ẹ̀wọ̀n àtàwọn mú wá fún wọ́n á fi gbogbo ẹ̀ kó wa lọ́bẹ̀ jẹ wọ́n á ń parọ́ wọ́n á lọ pé bá ẹrú sùn ẹrú tó bá ti bẹ́rù sùn gan gbogbo àwọn obìnrin lẹ́yìn tó jẹ sàrí tán a máa bóbìnrin sùn. bàbá ẹ sọ fún gbogbo àwọn tẹ bá mọ̀ tó ń bá lọ sí mẹ́kà kọ́ má kówó lọ mẹ́kà mọ́ o kọ́ má kówó lọ mẹ́kà mọ́ o. ọ̀rẹ́ mi kan láyé lẹ́yìn wọ́n sọ̀rọ̀ nípa mo kàn mí rí torí mi ò fẹ́ sọ fún kó má sọ pé ẹ̀yin tó yẹ pé àfààní gbogbo yẹn ń pè yín yá mo kàn wá fi sínú pé ọjọ́ tí n bá máa sọ̀rọ̀ yìí jáde lẹ́nu kó má lọ sọ́ọ̀kì wọ́n náà torí mi ò ní sọ máa sọ̀rọ̀ pé ẹ bá ń ka bíbá kẹ́ ẹ tú ni ó yé yín tó bá kà tó máa sọ pé ẹ̀yin náà gbọ́ nǹkan tán sọ yín ṣé ó bójú mu ṣe báwọn tán bá rìn náà kọ́ àbí kó ṣe pé àwọn ọ̀tá ẹ̀ náà kọ́ àwọn tán bá rìn àwọn tó gbára àṣẹ ilé lọ́wọ́ àwọn náà gba ìrí ìkalẹ̀ tán kọ́ àwọn sọ pé irú yẹn kó máa bá ọmọ ọdún 6 sùn. bàbá ẹ share program wa fún wọn ẹ share program wọn fún wọn ṣe ti gbọ́ ṣe mọ̀ pé ànábì tún sọ wípé Aisha ló gbà wá yìí yẹn wá ó ní pé ànábì ní kán máa mú ọmú àwọn àgbàlagbà tó bá ti wá kí ẹ máa mọ mú wọn ṣe sórí ọ̀rọ̀ yẹn borí pípé wá ó ń bó òkú sún ó fẹ́ ọmọdé ó digun jalè. ànábì Ọlọ́run ẹ̀dẹ̀ kọ́ sínú àdìtì náà bẹ́ẹ̀ náà. Mami Mulika tó bá tiẹ̀ jẹ́ dèdè tọ́mú yẹn ni mo ń bọ̀ tó bá dèdè tọ́mú yẹn ni kò bá tiẹ̀ pé gbogbo wa la máa wà nù sílá gbogbo àwa ọkùnrin. èmi mọ̀ pé àwọn mùsùlùmí kan ó gba àwọn gbogbo àwọn mùsùlùmí pátápátá náà máa gba àánú náà kọjá kí náà ló ń ṣe nù náà nígbà tí mo ń sìn ẹ́ láti gbèsè ayé mi màá kú màá gba àánú náà kọjá kí ni mo lọ ń ṣe ẹ fẹ́ lọ gbatẹ́gùn ni Prince. àní ẹgbẹ́ níjẹta ó ní programu kan tí mo wà ní live báyìí náà ni mo ń hájú bẹ́ẹ̀ mo rí òtítọ́ bẹ́ẹ̀ mo ń hájú láti kí n má bàa bọ́lẹ̀ kí n má bàa tó pé ojú ti lọ ó yẹ yín àwọn òtítọ́ kan wà tẹ́gbẹ́ gbogbo àwọn àfáà tó mẹ́rin wá lánàá tó mú àdìtì kan wá gbé àwọn sàbíyùn àwọn kan ti ṣe kinní kan tẹ́lẹ̀ irọ́ irọ́ ńláńlá ló pa kò lẹ́rìí wọ́n máa parọ́ kátikàti wọ́n máa wá ìníwá wọ́n máa gbowó wọ́n máa fi kí wọ́n máa fi 30 million lọ ájì ọ̀pá ọ̀nà mi yẹ wọ́n bẹ̀rẹ̀ lọ́kúnlẹ̀ fún ẹ̀yà máa lọ́kúnlẹ̀ fún àpáta ọlọ́mọ jẹ́ kéèyàn sórí ibú kéèyàn bù mí lówó sí báyìí pé kí n fi lọ. bàṣẹ kò ń ṣe wèrè nìyẹn wọ́n mọ fẹ́ǹsì wọ́n wá ní kẹ́ máa sọ òkúta ẹ máa gbọ́ wọ́n mọ fẹ́ǹsì fún yín wọ́n mọ granite fún yín ẹ wá mú òkúta ẹ wá ń sọ mọ òkúta ẹ àfàlátà kìlò náà. ẹ jọ mo fẹ́ béèrè ìkànnì comment section ẹ jọ baba Prince ẹ jọ ẹ̀yin èèyàn wa ní comment section ẹ jọ tí wọ́n bá sun Kùránì níná àti gbogbo àdìs ó wá kó kán máa fọmú ṣàlejò yẹn nínú Islam ẹ jọ mọ̀ bọ̀ ẹ ní sùúrù Prince ẹ jọ ẹ̀yin èèyàn wa tán bá dáná sun Kùránì tán ṣe gbogbo àtàdìsì tán wá kó ká máa fọmú ṣàlejò so ìwọ tó bá máa jẹ́ Muslim sọ pé yes ọmú ká máa fọmú ṣàlejò gbogbo ibi tó bá ti dé ká máa fọmú sí ẹ lálẹ́ ẹ̀yàn. bàbá ètò láyé ẹ jọ ẹ fún mi ní ìṣẹ́jú kan èmi máa tún lọ sí ẹ wà àwọn èèyàn wa trans 21 trans 25 ẹwọ nǹkan. bàbá ẹ jọ ẹ ní sùúrù bàbá ẹ jọ torí àwọn tó ń kọ́ ọmọ lọ́lé kéwú bàbá ẹ jọ ẹ ní sùúrù àtẹ̀yìn náà ó bẹ̀yìn náà wí sà torí tó bá jẹ́ pé lílẹ̀ wà àwọn tó ń kọ́ ọmọ lọ́lé kéwú ẹ̀yin tẹ̀ ń ká àwọn ọmọ lọ́lé kéwú ẹ̀ ń waste ìgbésí ayé àkókò àwọn ọmọ yẹn ni yes ìjọba ti ṣe technical schools sí àdúgbò yín
bọ̀ nǹkan kan lẹ máa ṣe ẹ kọ́kọ́ lọ pààrọ̀ orúkọ yín sí orúkọ Yorùbá ká tó lè fi bẹ̀ hàn yín kò jìnnà sí yín rárá ìjọba ti ṣètò 22,000 naira tó jẹ́ wípé inú community yẹn náà lọ ti máa ná owó yẹn tí community yẹn dẹ̀ máa grow ṣùgbọ́n nǹkan ni ẹ lọ pààrọ̀ orúkọ yín sí orúkọ Yorùbá kẹ́ẹ̀kan sí mi àá fún yín ní location níbi tó wà ẹ ṣe ẹ má káwọn ọmọ yín lọ lé kéwú mọ́ o gbogbo nǹkan tó ń kà fún wọn nílé kéwú òun là ń tún bì báyìí ogun wọn fi ń gbalẹ̀ ni kí ni àwọn ará Kwara ṣe fáwọn agbésùnmọ̀mí kí ló dé ẹ fi kéèyàn kan wá sọ fún mi Fúlàní mélòó ni wọ́n pa ń bẹ̀ yẹn láàrin gbogbo àwọn èèyàn tí wọ́n pa níbo ẹ má dáhùn níbẹ̀ Fúlàní kankan ò sí níbẹ̀ exactly lórí bí mò ń bá bọ bàbá mi ìyá Múlíkà hold on bàbá mi hold on I might lose my thoughts I'm sorry ìmọ̀ you ká know nínú Kùránì pé ẹ ní sùúrù mo lè Quran bá 4:18 sùn mo lè bọ́mọ ẹ̀gbọ́n mi sùn mo lè bọ́mọ bàbá ẹ̀gbọ́n mi sùn mo lè ẹ̀dẹ̀jọ́ bọ́mọ àbúrò mi sùn àwọn ọ̀rọ̀ tí yóò ṣe máa gbọ́ sétí mo lè bọ́mọ ẹ̀gbọ́n mi sùn ọmọ bàbá àbúrò mi mo lè bá a sùn bàbá dé wọ́n ń ka nínú para ọ Kùránì omi dẹ̀ fẹ́ máa bọ́ lójú wípé mi ò ka Kùránì yẹn látọjọ́ ìjọ mo bàbá ka dé yàsẹ́ para fún ara mi mo ka yàsẹ́ fún ara mi ní Yorùbá mi ò rí àdúrà bẹ́ẹ̀ mi ò rí àdúrà bẹ́ẹ̀ ẹ̀ ń ka yàsẹ́ máa bàbá sọ pé àmì ẹ mọ ẹ̀ ń ka nǹkan tẹ yàsẹ́ máa máa ṣe ṣe fèmí àmì ẹ máa gbọ́ ìtàn ní yàsẹ́ o èmi wà ẹ máa ṣe máa àmì gbọ́ àmì kí ni ẹ máa